Yorùbá lè dúró láìsí Nàìjíríà bí Yorùbá survive alone without Nigeria ní ìbéèrè àti àkọlé bàwá wa Dr. Layo Adeniyi ọmọ báwa yìí náà ẹ̀rọ àpapọ̀ Ilana Omo Oodua Canada tó ń bọ̀ lóṣù yìí Ilana Omo Oodua Canada ọdún tó ń bọ̀ lóṣù yìí máa gbé aṣọ lọ́jọ́ àbámẹ́ta sátọ̀dé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2023 láago mẹ́ta ọ̀sán Eastern Time di agogo mẹ́jọ àṣálẹ́ ní UK àti àkókò orílẹ̀-èdè Yorùbá àti lórí ìtàkùn ayélujára Zoom ní àbẹ̀wò àpapọ̀ yóò máa wáyé tí ID 9822277449 ẹ má gbàgbé pé a ó máa ṣàfihàn àbẹ̀wò àpapọ̀ yìí láì lórí Yorùbá World Media Pàkẹ́tọ̀tì orí owó mídíà mọ́bà lànà tí kò yí mídíà gbogbo ìkànnì mẹ́ta tó sọ̀rọ̀ sókè fún ìjàgbára òmìnira ilẹ̀ Yorùbá mẹ́rẹ́ àlàyé síwájú sí àfi fún ọ̀pọ̀ ọjọ́ kan ìbéèrè tẹ́lẹ̀ kan sí wa látòrí ìtàkùn ayélujára www.ilakanadachapter.org tàbí kí a fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí wa látòrí ilakanadachapter@gmail.com ẹ̀lẹ́ wa darapọ̀ láti gbọ́ òkodoro ọ̀rọ̀ ìdáhùn sí ìbéèrè kẹ́yìn náà kó láàrin wọn pé wọ́n ní tàbí ṣùgbọ́n kí ni ti ti kọ́ ìyàtọ̀wọ́ ìdúgbà tó wà fún ìpolongo Ilana Omo Oodua ti ìlú Canada. Ó ti gbọ́kàn. Láyọ̀ mi kúrò kí ti dé o. Yorùbá survive alone without Nigeria ní ìbéèrè àti àkọlé bàwá Dr. Layo Adeniyi ọmọ báwa yìí náà ẹ̀rọ àpapọ̀ lóṣù yìí Ilana Omo Oodua Canada ọdún tó ń bọ̀ lóṣù yìí máa gbé aṣọ lọ́jọ́ àbámẹ́ta sátọ̀dé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2023 láago mẹ́ta ọ̀sán Eastern Time di agogo mẹ́jọ àṣálẹ́ ní UK àti àkókò orílẹ̀-èdè Yorùbá àti lórí ìtàkùn ayélujára Zoom ní àbẹ̀wò àpapọ̀ yóò máa wáyé tí ID 9822277449 ẹ má gbàgbé pé a ó máa ṣàfihàn àbẹ̀wò àpapọ̀ láì lórí Yorùbá mídíà Pàkẹ́tọ̀tì orí owó mídíà mọ́bà lànà tí kò yí mídíà gbogbo ìkànnì mẹ́ta tó sọ̀rọ̀ sókè fún ìjàgbára òmìnira ilẹ̀ Yorùbá mẹ́rẹ́ àlàyé síwájú sí àfi fún ọ̀pọ̀ ọjọ́ kan ìbéèrè tẹ́lẹ̀ kan sí wa látòrí ìtàkùn ayélujára www.ilakanadachapter.org tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí wa látòrí ilakanadachapter@gmail.com ẹ̀lẹ́ wa darapọ̀ láti gbọ́ òkodoro ọ̀rọ̀ ìdáhùn sí ìbéèrè kẹ́yìn náà kó láàrin wọn pé wọ́n ní tàbí ṣùgbọ́n kí ni ti ti kọ́ ìyàtọ̀wọ́ ìgbẹ̀tọ̀ tó wà fún ìpolongo Ilana Omo Oodua ti ìlú Canada. Àkókò tó wà yìí ó kọjá àti ìfilọ́lẹ̀ rédíò tiwantiwa Ilana Omo Oodua rédíò àti ìwé tí bàbá wa Professor Banji tó yẹ sẹ́sẹ̀ kọ́ńtà Ilana Omo Oodua rédíò gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tó ìfilọ́lẹ̀ yóò wáyé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2023 Ilana Omo Oodua rédíò àwọn èèyàn jàǹdà tí ó wà tẹ́lẹ̀ lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n àwọn bíi bàbá wa ìrẹ́lẹ̀ tó Professor Banji tó yẹ Professor Banji bàbá Mr. Banji ayélujára ìbéèrè tẹ bá ní ẹlẹ́tẹ̀ tàbí kẹ́ wá wá látòrí Yorùbá lè dúró láìsí Nàìjíríà bí Yorùbá survive alone without Nigeria ní ìbéèrè àti àkọlé bàbá wa Dr. Layo Adeniyi ọmọ báwa yìí náà ẹ̀rọ àpapọ̀ Ilana Omo Oodua Canada tó ń bọ̀ lóṣù yìí Ilana Omo Oodua Canada ọdún tó ń bọ̀ lóṣù yìí máa gbé aṣọ lọ́jọ́ àbámẹ́ta sátọ̀dé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2023 láago mẹ́ta ọ̀sán Eastern Time di agogo mẹ́jọ àṣálẹ́ ní UK àti àkókò orílẹ̀-èdè Yorùbá àti lórí ìtàkùn ayélujára Zoom ní àbẹ̀wò àpapọ̀ yóò máa wáyé tí
982277496 ẹ má gbàgbé wípé a ó máa ṣàfihàn ẹrú àpapọ̀ ilá ẹ̀ lórí Yorùbá World Media Akíndọ́ TV orí ọmọ ọba láti Koiki Media gbogbo ìkànnì mìíràn tó sọ̀rọ̀ sókè fún ìjàrá òmìnira ilẹ̀ Yorùbá mọ̀lẹ́rẹ́ àlàyé síwájú sí i àfi fún ọ̀pọ̀ ọ̀dọ́ ìbéèrè tẹ́lẹ̀ tiwa látòrí ìgbàgbọ́ ayélujára kẹfì àtẹ̀jíṣẹ́ sọwọ́sọwọ́ látòrí gmail.com ẹ̀lẹ́ wa darapọ̀ ti gbọ́ kòtòrò ọ̀rọ̀ ìdáhùn sí ìbéèrè yìí náà ló wà láàrin wọn pé wọ́n lè dáhùn ṣùgbọ́n kí èdè ti ṣe máa bá tọwọ́ ìgbà fún ìlànà ọmọ àti ti ìlú dáadáa. ẹ̀rọ rẹ̀ fáwọn yìí ti tẹ̀. ó yá àkókò tó wà yìí ó kọjá àti ìrọ̀lẹ́ rédíò tiwantiwa Ìlànà Ọmọ Oòduà rédíò àti ìwé tí bàbá wa fẹsọ̀ bá Akíntọ́yè ṣẹ̀ṣẹ̀ kọ́ Ìlànà Ọmọ Oòduà rédíò gẹ́gẹ́ bí àkásílẹ̀ ètò ìfìyọ́lẹ̀ lẹ́yìn ọmọ wáyé. Ok, ẹ máa bá ìbéèrè àti àkọlé bàbá wa Dr. Layo Adeniyi ó bá wa yẹn ẹrú àpapọ̀ Ìlànà Ọmọ Oòduà Canada tó ń bọ̀ lóṣù yìí Ìlànà Ọmọ Oòduà Canada ultimate tó ń bọ̀ lóṣù yìí máa gbé aṣọ ọjọ́ àbámẹ́ta sátọ̀dé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2023 láago mẹ́ta ọ̀sán Eastern Time àti agogo mẹ́jọ àṣálẹ́ ní UK àti àkókò orílẹ̀-èdè Yorùbá àti lórí ìtàkùn ayélujára Zoom ní àpérò àpapọ̀ Yorùbá wáyé tí ID 982277496 ẹ má gbàgbé pé a ó máa ṣàfihàn àpérò àpapọ̀ láì lórí Yorùbá World Media Akíndọ́ TV orí owó Media ọmọọba láti Koiki Media gbogbo ìkànnì mìíràn tó sọ̀rọ̀ sókè fún ìjàrá òmìnira ilẹ̀ Yorùbá mọ̀lẹ́rẹ́ àlàyé síwájú sí i àfi fún ọ̀pọ̀ ọ̀dọ́ ìbéèrè tẹ́lẹ̀ tiwa látòrí ìtàkùn ayélujára kẹfì àtẹ̀jíṣẹ́ sọwọ́sọwọ́ látòrí Ìlànà Canada chapter gmail.com ẹ̀lẹ́ wa darapọ̀ láti gbọ́ kòtòrò ọ̀rọ̀ ìdáhùn sí ìbéèrè kẹ́yìn náà ló wà láàrin wọn pé wọ́n ní tàbí ṣùgbọ́n kí èdè ti ṣe ìgbà ìyàtọ̀wọ́ ìgbà tó wà fún ìpolongo Ìlànà Ọmọ Oòduà ti ìlú Canada. Koiki Media, we're bringing the world closer to your doorstep. Kàṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa, kàṣiṣẹ́ fún ìlú bàbá wa, kàjùmọ̀ sọ̀wọ́wọ́ kálẹ̀ tó dojú àgbà. Ọmọ Oòduà ṣèṣe ẹni fún ọkọ̀ adúláwọ̀ kálẹ̀ jọjọ́
lágbàgbà nìyí má bá ṣẹ̀ṣẹ̀ lọ ọmọ Yorùbá ni ọmọ Yorùbá tàtàrà àgbàdo rẹ ọmọ ìpàdé ẹgbẹ̀rẹ̀ rẹ ṣé ìṣe máa fi dìde ọ̀tẹ̀ mọ́ ẹ̀yin lọ́mọ mi máa ń dè ẹ̀yin lọ́mọ mi máa wọ̀ ìgbó mọ́wọ́ àjèjì gbọ́dọ̀ àjèjì bá wà pẹ́ àtẹ̀tẹ̀ ní ọ̀la. ẹ̀yin lọ́mọ máa wọ̀ òyìnbó tó dọ̀rẹ́ ìgbà tó yí nínú èrò owó dájú pọ̀ sí òkú ìdíjà sáwà ní bàbá. Fẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Ọmọ Oòduà ni wá o, tọ́gbọ́n. Ibi tó ṣe bí lédè òsì àti ní bàbá yẹn. We bring you one closer to your doorstep. Afẹ́fẹ́ tó ń gbọ́ òun gbẹ̀gbẹ̀ lára mi. Gbogbo ayé ẹ̀gbọ́n àwa ní bàbá o. Ẹ máa bọ̀ wá dédé olówó ọjà ní wá. Ojú àwa ló dáná ní ìtọ́lá ló dáná ní. Àti sọ́jà lẹ́lẹ́, àti fojú lè ta. wọ́n ti wọ abẹ́ pẹ́. Ìjẹ́jà Yorùbá dé Nàìjíríà ìbéèrè àti àkọlé àwọn Dr. Layo Adeniyi yóò bá wa yẹn náà ẹ̀rọ àpapọ̀ Ilana Omo Oodua dáadáa tó ń bọ̀ lóṣù yìí. Wọ́n ní dàtí àṣẹ ọdún tó bọ̀ lóṣù yìí máa ń wọ́n sọ àbámẹ́ta sọ̀tọ̀ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2023 náà wọ́n bá àwọn ọba jágogo mẹ́jọ àwọn orílẹ̀-èdè Yorùbá àti lórí ìtàkùn ayélujára sọ̀rọ̀ ní ẹ̀rọ àpapọ̀ tí wọ́n wáyé tí wọ́n kàn ní 98222774 Dr. Layo jẹ́ pípé àwọn máa ṣàfihàn ẹ̀rọ àpapọ̀ láì lóye àwọn ìdí àkẹ́tọ̀ tó ti wọ́n ọmọ ọba láti ní gbogbo ìrìnlẹ̀ tó sọ̀rọ̀ sókè kàkàrà Yorùbá mẹ́rẹ́rẹ́ àlàyé síwájú sí àbífọ́ ọ̀dọ̀ ìbéèrè tẹ́lẹ̀ kan sí wa látòrí ìtàkùn ayélujára www.ilanagachapter.org kẹfì àtẹ̀sẹ̀ sọwọ́ sí wa látòrí ilanagachapter@gmail.com ẹ̀mẹ́ wa darapọ̀ láti gbọ́ òkodoro ọ̀rọ̀ ìdáhùn sí ìbéèrè kẹ́yìn náà kó láàrin wọn pé wọ́n ní tàfẹ́sùn ìdílé ti ti gbọ́dọ̀ àtọwọ́ ìgbìmọ̀ tó wà fún ìpolongo Ilana Omo Oodua ti ìlú Canada. Ó yá àkókò tó wà yìí ó kọjá bí àti ìfilọ́lẹ̀ ìkànnì rédíò tiwantiwa Ilana Omo Oodua rédíò àti ìwé tí bàbá wa fẹsọ̀ bàjẹ́ tó yẹ sẹ̀sẹ̀ kan Ilana Omo Oodua rédíò gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tó ìfilọ́lẹ̀ yóò wáyé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2023 Ilana Omo Oodua rédíò àwọn èèyàn jàǹjàǹjà tó wà nílẹ̀ lọ́jọ́ náà ló kà wọ́n bí bàbá wa ẹni tó fẹsọ̀ bàjẹ́ tó yẹ sẹ̀sẹ̀ wá dé
Bímbọ́lá Mr. Bàjẹ́ Ayélujé Dr. Bímbọ́lá Sọ́láì àti àwọn èèyàn jàǹkàǹkà míì tá a lè dárúkọ wọn tán ẹ má gbàgbé pé láago mẹ́jọ àṣálẹ́ gbogbo ilẹ̀ Yorùbá àti àárín ìlọ́lẹ̀ Ìlànà Ọmọ Oòduà rédíò àti ìwé tí bàbá wa fọ̀tọ̀ tó mọ̀ pé aṣọ lórí ayélujára Zoom ní o méjì 880-789-305-78 gbàgbé password sì jẹ́ 170737 táwọn sì máa ṣàfihàn lórí Yorùbá World Media ẹ̀kúnrẹ́rẹ́ láti síwájú sí àkọ́kọ́ ìbéèrè tẹ́ bá ní ẹlẹ́lẹ́ tàbí kẹ́kẹ́ wá látòrí ǹjẹ́ Yorùbá lè dúró láìsí Nàìjíríà bí Yorùbá sọ̀fà dé lóhùn without Nàìjíríà ní ìbéèrè àti àkọlé báwa wa Dr. Layo Adeniyi yóò bá wa yìí náà ẹ̀rọ àpapọ̀ Ìlànà Ọmọ Oòduà dáadáa tó ń bọ̀ lóṣù yìí Ìlànà Ọmọ Oòduà dáadáa ultimate tó ń bọ̀ lóṣù yìí máa gbé aṣọ lọ́jọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2023 láago mẹ́ta ọ̀sán Eastern Time àti agogo mẹ́jọ àṣálẹ́ ní UK àti agogo orílẹ̀-èdè Yorùbá àti àárín ìtàkùn ayélujára Zoom ní àpérò àpapọ̀ yóò máa wáyé tí ID 98222774963 ẹ má gbàgbé pé a ó máa ṣàfihàn àpérò àpapọ̀ yìí láì lórí Yorùbá World Media Àbákẹ́jọ́ TV orí owó mídíà mobile àti Koiki Media gbogbo ìkànnì mìíràn tó sọ̀rọ̀ sókè fún ìjàgbára òmìnira ilẹ̀ Yorùbá ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí àfi fún ọ̀pọ̀ ọ̀jọ̀gbọ́n ìbéèrè tẹ́lẹ̀ ẹ̀kọ́ sí wa látòrí ìtàkùn ayélujára www.ilanakanaja.org tàbí kí a fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí wa látòrí ilanakanaja@gmail.com ẹ̀ẹ́nà ẹ̀wà darapọ̀ láti gbọ́ òkodoro ọ̀rọ̀ ìdáhùn sí ìbéèrè kẹ́yìn náà kó láàrin wọn pé wọ́n ní tàbí orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ mọ̀ sí Sunday Ìgbòho ọmọ tẹ́ bá jọ ọmọ Ìbàdàn tó bá ń gbé kó ọmọ pé ní bàbá Ìbàdàn wọ́n lè mọ̀ pé ẹ̀rí náà pé ní Ìbàdàn so ọ̀pọ̀lọpọ̀ ló bá ń gbé lóde kejì tó bá jọ ọmọ bòmí kó ọdún tó wáyé àwọn máa fi tó ń gbé ẹ̀mí náà jẹ́ kẹ́kẹ́ tó kópa nínú ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló bá gbé sórí ogun yẹn máa ń gbọ́ pàdé mọ̀ pé ọkùnrin mẹ́rin wọ̀ ìgbà ogun ọmọ máa ń jẹ́ kí ọkùnrin ni akíkanjú ọkùnrin ni gbogbo wàhálà Ládọjà àwọn bàbá dídí Ìbàdàn náà gbogbo àwọn tí wàhálà ẹ̀ sójú wọn fẹ́ ìpèsè Ládọjà wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ Ládọjà jẹ́ kankan tó mi dẹ̀ dúró ti gbà ẹ̀ gbogbo àwọn tó ní pàtó mo fún láti fi fún wọn ní Ládọjà yẹn gbà ẹ̀ tẹ́lẹ̀ mi bá rí mi rí ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n ti rí pọ́tàṣẹ́pọ̀ tó Ọlọ́run ṣẹ́gun wọn fún un. èròǹgbà mi lórí ìgbésẹ̀ àwọn Fúlàní ẹni Yorùbá gbọ́dọ̀ kú. tí wọ́n bá mọ̀ pé wọ́n fẹ́ ta bá Fúlàní jà káà bàbá wa gbogbo àwọn ọba wa gbogbo àwọn bàbá wa wọ́n ṣáájú kàn pè wá sí mítì kan dẹ̀ fún ẹ pẹ́tọ̀ àwọn yìí kíro yìí tó sì gbé gbogbo ayé rí pẹ́tọ̀ àwọn ni wọ́n sọ pẹ́tọ̀ ká kojú wọn gbogbo tí a bá ti fẹ́ jẹ Yorùbá káfíńsì rẹ̀ Ọlọ́run mọ̀mọ̀ mú wa agbára mélòó wà láwọn Fúlàní wa ni wọn ò tó ń gbéra wọn fọlọ́gbọ́ra wọn ò tó ń gbéra wọn Ọlọ́run ló máa rí mọ́ ṣùgbọ́n tá a bá ní ilẹ̀ tí àwa náà nílé dáhùn bàtà jogún àwọn bàbá kábẹ̀rẹ̀ sí ìlú ìsìn kábọ́ta wọ́n sọ wá lóko lóko táwọn bàbá wa bá mọ̀ pé yà ń jẹ àwọn Yorùbá kan kó gbogbo wa sí mítì kan kó ọ̀nà kan pa láàfin tó pa àwọn bàbá ọ̀gbà gbogbo àwọn bá yẹn tó bá jókòó kan á pè wá kan ìfàdí gbogbo wa Ọlọ́run bá lágbára ẹ̀mí o tó nǹkan kan àwọn tó tún lágbára bíi wá kó lọ pẹ́ tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ kó tó gbogbo wọn jọ so tí èsì máa pè wọn jọ tó bá mọ̀ kó lè kọlu wa náà bá náà sì lè nípa balẹ̀ kó kọ́ pè wá káwájọ jókòó káwo bá ti fẹ́ ṣe tí ò ní sí kankan ẹ̀mí dọ̀ kankan ẹlòmíràn ń dánwò ní burúburú ẹlòmíràn ní olùkọ̀mádì wọn olójú àwọn tí mo ṣe lójú wọn rí ẹlòmíràn ló ní ṣe ráì ẹlòmíràn tí bá ṣètò lójú ẹ̀ yóò sọ mẹ́wàá ṣé nǹkan tí mo sọ yìí ẹlòmíràn sì ní ẹnu ni so àwọn tí wọ́n sọ pé lù nìyẹn èmi mọ́ bẹ́ẹ̀ lọ́n kí nǹkan bẹ́ẹ̀ ní àdúrà fún wọn lè rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ so
ṣùgbọ́n pé kẹ́lẹ̀ kan lóun dìde sí ilé ìwọ ìwé Sunday Igboho wọn bọ́ ta bàbá tó bá ti bẹ̀ fún la Buhari ó pàṣẹ láti Àbújá sọ́jà tí ó ka mọ́ta nkìlé lójú tó gbogbo padà bọ́ ní alẹ́ àìsàn lọ wọn rí àwọn bẹ̀ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísì ẹ̀ rí i pé wọ́n yìí máa lọ́wọ́ gbogbo táwọn ṣe ilé àìsàn tó ń mú jẹ tá a bá dẹ́rẹ̀ wò nísì wọ́n yìí máa lọ́wọ́ torí pé àwọn Yorùbá kan náà ní ọ̀rọ̀ bá wọn lọ́wọ́ tí wọ́n sọ pé àwọn ọmọ bí wọ́n ti wọ́n ti nù pẹ̀lú làwọn ọmọ kí làwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n yẹ falapari ta ìyá yóò la parí gbígbà yẹn làlá fẹ́ gbé ó tó fi gbà fún ìlú ó gbẹgbọ́ kì í ṣe nǹkan tí wọ́n kẹ́ kágbára ọ̀run tó kó fipá tó kó lóde tó gbé bọ̀kọ́ tó lọ́fẹ́ lọ pàdé Fúlàní bíbẹ̀ kọ́ wọ́n sọ nǹkan mi wọ́n sọ nǹkan mi wọn àti kí yẹn dúkù kó lọ́wọ́ àwọn bàbá yẹn sì wọ́n sáyẹn fún ẹ̀ pé àwa la fòye fún yín pé ìyàwó ọ̀dọ́ Yorùbá gbogbo kíbi tí ilẹ̀ Yorùbá dé ẹ lọ sàbò lórí ọmọ tó bá mọ̀ bẹ́ẹ̀ kẹ́lẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ lẹ́lẹ̀ bàbá mi àwọn ọmọ Yorùbá ń bẹ́ẹ̀ lẹ̀ tí wọn ò ní sára àwọn ọmọ tẹ́wọ̀ tẹ́ ń jó àwọn ọmọ tẹ́wọ̀ tẹ́ ń jó wọ́n yìí sọ wọn ìṣẹ́ra rírọ̀ but ọgbọgbọ́n àlèkọ̀tọ́ pé ọmọ lọ sí kiri nígbà tí wọ́n fa tí wọ́n ti nápò Yorùbá ọmọ lọ sọ́mú ọmọ lọ lọ́nà ọmọ lọ́wọ́ yóò di nǹkan mímu wa lọ tó bá ti dá àwọn lójú pé àwọn làwọn bí wa àwọn sì làwọn bàbá àwọn ní bàbá wa lẹ̀ Yorùbá bí wọ́n sì ṣe bàbá burúkú wọ́n bẹ̀ sọ̀dàlẹ̀ bàbá tv àjọmọ káwọn náà bá gbádá rẹ̀ fún tiwa síwájú bàbá lọ bàbá mi lọ káwọn bá gbádá rẹ̀ fún ní ká nìṣó níbẹ̀ bàbá lọ bàbá mi lọ bá àwọn gẹ́gẹ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ torí táwọn bàbá àkànnà ìgbẹ́ tó ń gbà ń bẹ̀ àwọn oníṣẹ́ ìgbà lọ pọ̀ tí wọ́n táwọn bá jẹ́ bàbá dáadáa tí wọ́n dẹ̀ fẹ́ fi àtúbọ̀tán rí lẹ̀ fún àwọn ọmọ wọn kọ̀ ẹ̀kọ́ gbàgbọ́ ìfọ̀lẹ̀ wa kọ̀ ẹ̀kọ́ kù àkàbọ̀ fún
Ǹjẹ́ Yorùbá lè dádúró láìsí Nàìjíríà bí? Yorùbá survive alone without Nigeria. Ní ìbéèrè àti àkọlé bàbá wa Dr. Layo Adeniyi ó bàbá wa yẹn náà. Ẹ̀rọ àpapọ̀ Ilana Omo Oodua kátàdá tó ń bọ̀ lóṣù yìí. Ilana Omo Oodua kátàdá ọ̀nìtì tó ń bọ̀ lóṣù yìí máa gbé aṣọ lójú àbámẹ́ta sátọ̀dé ọjọ́ kẹrìnlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2023 láago mẹ́ta ọ̀sán Eastern Time di agogo mẹ́jọ àṣálẹ́ ní UK àti àkókò orílẹ̀-èdè Yorùbá àti àwọn ìtàkùn ayélujára Zoom ní àpẹẹrẹ àpapọ̀ yóò ti máa wáyé tí ID 982277496 ní ẹ má gbàgbé pé a ó máa ṣàfihàn àpẹẹrẹ àpapọ̀ yìí láì lórí Yorùbá World Media Kingdom TV orí owó media Ọmọọba Lànà TV Koiki Media gbogbo ìkànnì mẹ́ta tó sọ̀rọ̀ sókè fún ìjàgbára òmìnira ilẹ̀ Yorùbá ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i àfi fún ọ̀gbọ̀n ọ̀jọ̀gbọ́n ó ti fẹ́ sọ àti wàá ti padà báyẹn ní sọ́kẹ́ ìgbésí ló máa fẹ́. Àkókò tó wà yìí ó jáde àti ìrọ̀lẹ́ rédíò tiwantiwa Ilana Omo Oodua rédíò tí bàbá wa fẹsọ̀ kékeré ṣẹ̀ṣẹ̀ kan wà. Ọmọ Oodua rédíò gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tó ìfilọ́lẹ̀ yóò wáyé lọ́jọ́ Sunday ọjọ́ kẹtàlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2023. Ilana Omo Oodua rédíò àwọn ìjàjà tí ó wà kékeré lọ́jọ́ lọ́gà àwọn bíbí bàbá wa ẹ̀rí tó pẹ̀sọ̀ bàjẹ́ tó yẹ pẹ̀sọ̀ wọlé bí bọ́lá bàjẹ́ yìí bọ́lá sọ́nà ìjà àwọn ìjàjà mi bẹ́ẹ̀ lè kọ́ wọn tán ẹ má gbàgbé láwọn mẹ́jọ àti ọmọ ilẹ̀ Yorùbá àti ìfilọ́lẹ̀ Ilana Omo Oodua rédíò àti ìwé tí bàbá wa ṣẹ̀ṣẹ̀ kọ́ tó máa sọ lórí ayélujára Zoom ní o méjì 880789307 password sì jẹ́ 1737 máa ṣàfihàn lórí Yorùbá World Media ẹ̀rọ síwájú sí ìfọ̀kọ̀ tó ìbéèrè tẹ bá ní ẹ̀yẹ tàbí kẹwàá sọ̀rọ̀ látòrí ọmọ Ìbàràpá lápapọ̀ ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́wọ́ ọ̀gbìn ọmọ Yorùbá lápapọ̀ tìlẹ̀ tó kọ́ ẹ̀mí àpọ̀ ẹ̀bá nǹkan mọ́ Adéyẹmọ Sunday Adeniyi Ìgbòho orúkọ ńlá tí ń jámọ̀ láyà bí àrá orúkọ tó ń dẹrù bo lórúkọ gan ọmọ Yorùbá ẹ má sọ̀rọ̀ torí pé ìbúra a kò lè fojú pé gbogbo láyé títa ríro lè dá ìpẹ̀lẹ̀ wúrà tó máa dán alámọ́ kọjá dandan ọ̀wọ́n irin ní má bẹ̀rẹ̀ wọ̀nà ẹ̀dá kan lè ṣe wá lọ́nà mọ́ ẹjẹ́ àtìmọ̀ṣọ́ kan ká lè débi re ẹjẹ́ àjọ gbárùkù ti Sunday Ìgbòho ṣá ọmọ Ìgbòho mọ̀rẹ́ nílùú alágbàdo òde ọmọ abapẹtẹ wọnú omi ọmọ gbèdéle wodò sànyà ìsànyà ọ̀rẹ́ràn bàbá yín láyìn ìdí omi kò sí náà ń kán sí yín lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè Ìgbòho ìkan ṣe yín ní dábọ̀dàbọ̀ ìkan ní mọ́ ọ̀rọ̀ra ìkan tó kù nígbà tí wọ́n mọ̀ Ìgbòho mọ̀rẹ́ kí ló dé Ìgbòho mọ̀rẹ́ sí ọmọ òpópó sọ́ràn ìgbàgede Ìgbòho sún wọn láláìsí bẹ̀rẹ̀ wọn ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn òní bímọ méjì ní Ìgbòho mọ̀rẹ́ bẹ́sìn bá bímọ méjì ní Ìgbòho áfíkan pọpọ sí amúkan yòókù bọ sànyà àtúmúyà rẹ̀ tí ò lọ́rọ̀ gbọ́ àfìṣẹ́rù wálé wàràwùdì ọmọ onílẹ̀ ọ̀la àwọn àjòjì tó ń ṣe ṣègbésègbè tọ́láwọn ò ní bomi kó sinmi wọ́n láwọn ò ní bomi sànyà wẹ̀sẹ̀ ìgbà tójú tó ń fi ń kọ́ gbogbo wọn lọ sáré bomi kó sinmi wọ́n sì bomi sànyà wẹ̀sẹ̀ ọmọ agbẹ́rẹ́ mẹ́ta òde ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan tó kù ní gbogbo ayé ránṣọ kiri gbogbo ọmọ Yorùbá Sunday Ìgbòho onírẹ̀lẹ̀ láéláé torí àbá lásán nìkan dá òkúta òṣègbè fún wọn ìmọ̀ràn lásán ni ti balùwẹ̀ kò pọ́ sí ibùkún dòdò láyé ń yé ogun díẹ̀ kì í tọ́ domi láéláé ìtọ́ nílé domi Sunday Ìgbòho arógun má ti dì í tó ń jà fẹ́tọ̀ Yorùbá ní tilé tó kó.
ẹgbẹ́ ìjẹ́jẹ́ Yorùbá lè dúró láìsí Nàìjíríà bí Yorùbá survive alone without Nigeria ní ìbéèrè àti àkọlé bàbá wa Dr. Layo Adeniyi yóò bàbá wa yẹn náà ẹ̀rọ àpapọ̀ ìlànà ọmọ Oòduà dáadáa tó ń bọ̀ lóṣù yìí ìlànà ọmọ Oòduà dáadáa ọ̀lùmìtì tó ń bọ̀ lóṣù yìí máa gbé aṣọ lọ́jọ́ àbámẹ́ta sátọ̀dé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2023 láago mẹ́ta ọ̀sán jágo mẹ́jọ alẹ́ ní kìkì àti orílẹ̀-èdè Yorùbá àti orí ìkàwé ayélujára Zoom ní àpẹẹrẹ àpapọ̀ yóò ti máa wáyé ní 982274663 àgbàgbà wípé àwọn àṣàjà ẹgbẹ́ àpapọ̀ láì orí àwọn mídíà àbájáde orí mídíà ní ọmọ wa láti kó ìkí mídíà gbogbo ìgbẹ̀yìn mìíràn tó sọ̀rọ̀ wá kí ìjàgbára òmìnira Yorùbá ẹ̀rẹ́ àtìsíwájú sí ìdáfífọ́ ọ̀dọ́ ìbéèrè ìdájọ́ ayé tẹ̀síwájú tó àpapọ̀ ayélujára gmail.com ẹ̀rẹ́ wa darapọ̀ láti gbọ́ òkodoro ọ̀rọ̀ ìdáhùn sí ìbéèrè. ẹ gbọ́ ǹjẹ́ Yorùbá lè dá dúró láìsí Nàìjíríà bí? Can Yorùbá survive alone without Nigeria? ní ìbéèrè àti àkọlé bàbá wa Dr. Layo Adeniyi ó mọ bá wa yànnàná ẹ̀ nínú àpérò àpapọ̀ ìlànà ọmọ Oòduà Canada tó ń bọ̀ lóṣù yìí. ìlànà ọmọ Oòduà Canada all meeting tó ń bọ̀ lóṣù yìí máa gbéra sọ lọ́jọ́ àbámẹ́ta. àgbọ̀ orin yẹn ò jáde síta o. Live ni wọ́n ń gbé sí, live ló lọ. tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà ìbẹ̀rẹ̀ nígbà tí a ti kọ orin ìbílẹ̀ wa tí a ti fi ṣáájú gbogbo bí nìkan lọ́pọ̀ ní ẹ jẹ́ ká fi ti Olúwa ẹ jẹ́ ká fi ṣáájú gbogbo. A bẹ̀rẹ̀ àdúrà
àdúrà ìbẹ̀rẹ̀ báyìí nígbà tí màá máa dá ìjọ padà sí ọ̀dọ̀ bàbá wa Prince Akíngbadé pé bàbá wa pẹ̀lú tí yóò bá wa ṣe àdúrà ìbẹ̀rẹ̀ ká tó bẹ̀rẹ̀ tó ẹ ṣe pọ̀. ẹ ṣeun alàgbà wọn borí owó bàbá Jẹ́gẹ́dẹ́ ẹ fún wa ní opening prayer sir. Ní orúkọ Jésù Olúwa a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ìmọ̀ òye àti ọgbọ́n tí ẹ fún àwa ọmọ ẹgbẹ́ Ìlànà Ọmọ Oòduà ti ilẹ̀ Canada láti máa pèsè àwọn ọ̀jọ̀gbọ́n olóye àti onílàákàyè ọmọ Yorùbá ní oṣooṣù fún ìdánilẹ́kọ̀ọ́ lórí ipò tí orílẹ̀-èdè wa Yorùbá wà. A dúpẹ́ a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìpàdé wa yìí jẹ́ ìpàdé tó ń jẹ́ pé ó ń fún wa ní ìsowọ́pọ̀ ìfẹ́ ìṣọ̀kan pẹ̀lú ìdúróṣinṣin tí a nílò láti kúrò ní oko ẹrú Nàìjíríà. Olúwa dúpẹ́ lọ́wọ́ yín o fún ìwàláàyè àti àlàáfíà tí ẹ fún ọ̀jọ̀gbọ́n Layo Adeniyi tí ó wá pàdé wa ní oṣù yìí láti jíròrò. Ògo ni forúkọ yín. A sì gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí mímọ́ kí ó wá gba àkóso ìpàdé yìí tó lè jẹ́ pé ní ẹ̀yìn rẹ̀ kí a rí àbáyọ rere èyí tí a ó máa fi dúpẹ́ lọ́wọ́ yín ní orúkọ Jésù Kristi ní a gba àdúrà. Àmín. Àdúrà wa yóò gbà ní àṣẹ Ọlọ́run nígbà tí a ti fi Olódùmarè ọba tí ó ṣe ẹ̀dẹ̀ nìkan àti àti fi ṣáájú nígbà tí a ti fi àdúrà tó pé àdúrà ní gbà agbára ò kì í gbà. Àdúrà nìkan wa yóò gbà láṣẹ Ọlọ́run. Bí a ṣe ń wọnú ètò tòní Olódùmarè yóò máa bó ṣẹlẹ̀ yẹ pé lẹ́yìn àdúrà national anthem ní ṣùgbọ́n àti kọ́ national anthem ti gbàdúrà. Bẹ́ẹ̀ sì ni màá tún dé tó padà sọ́dọ̀ bàbá wa Prince Akíngbadé nígbà tí wọn yóò máa fún wa ní welcome address. Bàbá Prince Akíngbadé. Ẹ ṣeun mo kí gbogbo ilé o ẹjọ́ máa kọ́ bẹ̀rẹ̀ pé kí a má bínú sí wa o. Zoom ló ṣe èyí tó wù wọ́n. Ọdọọdún la máa ń subscribe fún Zoom. A ò kì í ṣe free. Àfi all of a sudden mo kàn rí notice wọ́n ní 10 minutes ní ìpàdé wa máa close. Kí n tó lè ṣẹ́jú pé báyìí mo rí pé wọ́n ti tì wá pé free meeting. Ìyẹn ló wá yà wá lẹ́nu pé free meeting kẹ̀. Nígbà jẹ́ pé ọdọọdún la máa ń san owó síbẹ̀. So nǹkan tí a ṣáà ṣe ni pé a ṣáà tètè resolve ẹ̀ pẹ̀lú àwọn Zoom. Ìyẹn ló fà á tí gbogbo ẹ fi dojúrú fún ìṣẹ́jú díẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sí wa iná mọ̀nàmọ́ná ló ṣe mọ̀nàmọ́ná o. Ẹ ṣé gan ni. Náà ká wá kí gbogbo àwọn àlejò wa tó wá síbí lénìí. Inú wa dùn láti rí yín. Mo rí àwọn mídíà wa ń bí àwọn bàbá wọn borí owó, bàbá wa Kóìkì àti àwọn tí mo rí àtàwọn tí mi tiẹ̀ lè rí because orúkọ yẹn gùn lọ sísàlẹ̀. Mo kí gbogbo yín. Àwọn ìyá wa kan wà tán ti wọlé láti UK láti àkọ́kọ́ ìfọ̀ká tó ti bẹ̀rẹ̀ ìpàdé náà ti wọlé. Mi mọ̀ bóyá wọ́n ìwà ń bí. Mo kí gbogbo yín o àti gbogbo ẹ̀yin tí mi ò lè dárúkọ pátápátá. Ẹ ṣé gan nítorí pé a pè yín, ẹ sì jẹ́ wa, inú wa dùn lọ́pọ̀lọpọ̀. Oṣooṣù la máa ń ṣe town hall meeting wa. A máa ń mú àwọn àlejò pàtàkì wá. Àwọn àlejò tí a mú wá ní ọ̀sẹ̀ yìí ní ọjọ́ òní, gbogbo wa la máa enjoy wọn. Àwọn ESCO ti bá wọn ṣèpàdé tẹ́lẹ̀ nígbà kan báyìí sẹ́yìn rí. A sì mọ oríṣiríṣi iṣẹ́ tí wọ́n ṣe. Wọ́n máa introduce ara wọn gbà tán bá débẹ̀. Nígbà tá bá dé section yẹn, wọ́n máa introduce ara wọn. Bẹ́ẹ̀ mo kàn ní kí wa ni kí n má gba àkókò torí àkókò ti lọ. Ẹ ṣé gan ni o, ẹ ṣeun inú wa dùn láti rí yín. Ẹ ṣé gan ni. So bàbá wọn borí wẹ̀. Ẹ ṣé gan ni, a dúpẹ́ fún Ọlọ́run. Nígbà tí màá dá ètò yìí màá dá padà sí ọ̀dọ̀ Layo Adeniyi nígbà tí wọn yóò máa fi àlejò wa hàn, àlejò wa yóò sì máa jí. Layo Adeniyi. Mo kí gbogbo wa káàkiri ibi tí ẹ bá ti ń láǹfààní àti túgbọ́ wa ní àṣálẹ́ yìí bí a ti ṣe ń kí yín torí pé time zone wa ó yàtọ̀. A fẹ́ gbé àlejò wa tí wọ́n fẹ́ bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ àti àwọn ẹ̀yà míì tí kò kí ń ṣe ọmọ Yorùbá. Àmọ́ àwọn ló fẹ́ gbétò yìí wálé lénìí, àwọn náà ni a mọ̀ sí Ìlànà Ọmọ Oòduà Canada. Mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá wa tí wọ́n máa bá wa sọ̀rọ̀ lénìí. Àwọn náà ni bàbá dáadáa tí gbogbo wa ti mọ̀ bẹ́ẹ̀ ní mọ̀wó.
nígbà tá a ti gbé advert síta ọ̀pọ̀lọpọ̀ ti ń bi wá pé ṣó possible báwo ló ṣe fẹ́ lọ. Can the Yoruba survive alone without Nigeria? Ǹjẹ́ ìran Yorùbá lè ṣe pé kí ká ṣe ní existence tí a bá kúrò nínú Nàìjíríà? Òun náà ni bàbá wa tí mo fẹ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ, bàbá wa Dr. Layo Adeniyi. Àwọn ni wọ́n máa bá wa sọ̀rọ̀. Mo wá fẹ́ kí gbogbo àwa tí a bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ tẹ mute yẹn mọ́lẹ̀. Bí ẹ bá ń fi fóònù yín tún fi gba call, ẹ má ṣe mistake torí pé kò ń ṣe àwa nìkan nínú Zoom ni à ń gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn títí lórí Instagram, TikTok, Twitter, gbogbo ẹ̀ láti tàn kalẹ̀ pé interface lénìí ó wà very very important sí conversation ní bí nǹkan ṣe ń lọ. Mo wá kí bàbá wa Dr. Layo Adeniyi, ẹ jẹ́ kí wọ́n bá wa gbé ojú wọn síta kó jẹ́ pé ojú tiwọn nìkan ni á lè hàn. Kọ́ má lọ rò pé mi ni dókítà torí èmi sì ń gbìyànjú ni pé kémi náà di dókítà. Ẹ ṣé gan ni bàbá wa ọmọ borí owó. Ẹ ṣé gan ni tó ìkìbẹ̀yẹ sọ àbáwá Láyọ̀ ó yá bá a fẹ́ kí ẹ bá wa kí àwọn ará ilé kí a sì bẹ̀rẹ̀ jọ aláìsí ní ẹyẹ ọ̀sán kan. Ẹ ṣé kó bàbá. Ẹ jọ̀wọ́ ẹ má bínú, mo rí pé voice Dr. Layo Adeniyi, mo rí pé voice wọn ti lọ. Oh, wọ́n tẹ̀ ti já pátápátá báyìí. Wọ́n ti já báyìí, ó dára. Ẹ̀yin yẹn wá, ẹ dákun, ẹ ní bínú, ẹ rí pé bí ojú ọjọ́ ṣe rí lọ́dọ̀ ọ̀gá àti bí nǹkan ṣe rí ọ̀dà rẹ̀ ni pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ti rè pété. Wọ́n padà wá. Wọ́n ti padà wọlé nsìn, wọ́n ti padà wọlé. Bẹ́ẹ̀ ni, wọ́n ti wọlé báyìí. Hello. Hello, sir. Kíni yẹn ó ń ṣe bákan. Bẹ́ẹ̀ ni, sir. Ṣé ẹ̀ ń gbóhùn mi ṣá? À ń gbọ́ yín, sir. Okay. Ṣé ètò ti bẹ̀rẹ̀ àbí? Bẹ́ẹ̀ ni, a ti pè yín gan-an. Ohun yẹn ń lọ ń bọ̀ kò jẹ́ kí n gbọ́ yín géèrè. Ẹ tẹ̀síwájú Sàdádé, ẹ tẹ̀síwájú. Ẹ kọ́lẹ́ ẹ̀yin èèyàn mi, ẹ kú rọ̀lẹ́ lọ́dọ̀ yín ní Canada, ẹ kú alẹ́ ní Nàìjíríà mi, ẹ kú alẹ́ náà ní Great Britain àti gbogbo bí yòókù tó bá ti ń gbọ́ wa káàkiri. Lákọ̀ọ́kọ́ inú mi dùn láti fara hàn nínú ìpàdé yìí. Èmi ni Layo Adeniyi. Èmi ni mo kọ ìwé Awoism tó sọ nípa bí Awólọ́wọ̀ bó ṣe tún ilẹ̀ Yorùbá ṣe ńgbà tó ní àǹfààní láti darí ìjọba. Ní ṣókí èmi náà mo tún darapọ̀ mọ́ àwọn èèyàn wa láti ṣe ìpolongo fún òmìnira ọmọ Yorùbá. Lọ́dọ̀ tèmi, èmi rí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ìgbésí ayé àwọn Júù tí ó jẹ́ Ẹ̀yà ó dàbẹ̀ ni pé nẹ́tíwọ́ọ̀kì ìsàlẹ̀ lọ́hùn-ún kò jẹ́ fún wa ní àǹfààní láti lè jẹ́ kí a gbádùn Dr. Layo lónìí látàrí àwọn ètò eléyìí tí wọ́n fẹ́ bá wa ṣe tó jọ mọ́ ọ̀rọ̀ Yorùbá pẹ̀lú tọ́pìkì tí ó ní agbára. Ẹ rí i pé wọ́n ṣàlàyé ara wọn gẹ́gẹ́ bí ipa tí àwọn náà ti kó nípa kíkọ ìwé látàrí bí Awólọ́wọ̀ bó ṣe ṣe ètò ẹ̀ rí i pé ibẹ̀ ní nẹ́tíwọ́ọ̀kì ọ̀hún kò ti rìn pété. Ẹ̀yin wa á wá jọ ní sùúrù lónìí láti rí i pé kí ètò ọ̀hún kí ó lè wá sí i. A máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní location 9 tí ìbá wà nẹ́tíwọ́ọ̀kì àṣẹlẹ̀ pété iná náà sì lọ. Ìdí èyí ó náà ní ilẹ̀ Israẹli tí tó dára kan fọ́nká sórílẹ̀ èdè ayé. Wọ́n ti wọlé padà. Bẹ́ẹ̀ gangan ni mo ṣe rí
bẹ́ẹ̀ gangan ni mo ṣe rí ìrìn àjò ọmọ Yorùbá sí. Lọ́jọ́ tèmi tẹ bá wò káàkiri ayé kò síbi tẹ́ ẹ dé tẹ́ ẹ bá ọmọ Yorùbá. Nítorí wá jẹ́ àrídùnnú ń bẹ ni wípé gbogbo ibi tí ọmọ Yorùbá bá dé ìwà ọmọlúwàbí a máa ń gbé káàkiri. Ó nira díẹ̀ fún wa láti bà orúkọ wa jẹ́. Níbi òwò ṣíṣe àgbẹ̀yìn, níbi iṣẹ́ àgbẹ̀yìn, kódà níbi ìdásí ọ̀rọ̀ òṣèlú ìlú ibi tá a bá wà náà àgbẹ̀yìn. Eléyìí tọ́ka sí wípé a kì í ṣe ẹni ẹ̀yìn rárá níbikíbi tá a bá wà. Ìbéèrè tí ẹ mú wá lórí ètò ilé ní ẹni ǹjẹ́ ó ṣeé ṣe kí ọmọ Yorùbá dá dúró kúrò ní ilẹ̀ Nàìjíríà láìsí làálàá kan tí bí mo ṣe gbé ìbéèrè yẹn kalẹ̀ tó bá lòdì dákun ẹ tọ́ mi sọ́nà. Bẹ́ẹ̀ ni sà, ó wà òkè sà. Ok. Màá kọ́kọ́ dáhùn ìbéèrè yẹn báyìí wípé àwọn tí wọ́n béèrè ìbéèrè yẹn ǹjẹ́ wọ́n mọ kí ni àwọn nǹkan àlùmọ́nì tí ó wà káàkiri ilẹ̀ Yorùbá tó lè jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí bí ìgbà tó tiẹ̀ tí fọwọ́ kàn nínú ẹ̀ rárá ni ǹjẹ́ wọ́n mọ̀? Ǹjẹ́ wọ́n rántí wípé ní ìgbà kan rí nígbà ayé ìjọba ìwọ̀ oòrùn Nàìjíríà ǹjẹ́ wọ́n rántí wípé kòkó nìkan ṣoṣo ni ìjọba àgbà yẹn ló fi ṣe ètò ọ̀fẹ́ tó mú ètò ìlera tó dẹrùn tó mú bá àwọn èèyàn, tí omi wà káàkiri, tí iná tó wà káàkiri, tí ojú ọ̀nà dẹ̀ wà káàkiri. Ǹjẹ́ àwọn èèyàn yẹn ǹjẹ́ wọ́n rántí wípé lákòókò ìgbà tá à ń wí kò sí nǹkan míì ju kòkó lọ? Ǹjẹ́ ó tẹ̀ tó hàn sí àwọn èèyàn yẹn pàápàá wípé ìjọba ìwọ̀ oòrùn Nàìjíríà ń gbà yẹn ó tún yá ìjọba àpapọ̀ lówó? Ǹjẹ́ ó hàn sí wọn bẹ́ẹ̀? Ǹjẹ́ ó tún wá hàn sí wọn wípé ní àkókò ìgbà tá à ń wí tó dẹ̀ jẹ́ wípé kò sí nǹkan míì ju kòkó lọ? Ǹjẹ́ ó hàn sí wọn wípé ìjọba ìwọ̀ oòrùn gbogbo nǹkan míì tó ń gbé ṣe ń gbà yẹn kódà ní ilẹ̀ aláwọ̀ dúdú kò síbi tí wọ́n ti gbé ṣe? Tí àwọn ìbéèrè tí ò bá hàn sí wọn, màá kọ́kọ́ tàn mọ́lẹ̀ sí yẹn fún wọn lọ wípé tí wọ́n bá lọ ṣe tí àwọn èèyàn tí àwọn olóyìnbó ń pè ní research tó ń pè ní ìwádìí, wọ́n á rí wípé ní ìgbàanì tí ò sí wá tí ò sẹ́yìn tó jẹ́ pé kòkó nìkan ṣoṣo àti rọ́bà díẹ̀ ní tí ìjọba yẹn ní tó ń lò. A lè fọwọ́ sọ̀yà wípé ní gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú kò sí àgbègbè tó tẹ̀síwájú bí ilẹ̀ Yorùbá. Kí ni ìfọwọ́sọ̀yà ara yẹn? Ó bẹ̀rẹ̀ látòrí pé ká kọ́kọ́ ní ẹ̀rọ amóhùnmáwòrán, ká tún wá kọ́kọ́ ní ilé gogoro àti àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lóríṣiríṣi. Ká tún wá rán wa létí pé láyé ìgbà yẹn ọmọ Yorùbá tó bá lọ́dún òyìnbó bó lóṣù mẹ́ta bó lóṣù mẹ́fà bó lọ́dún kan bó lọ́dún mẹ́rin tó bá máa padà iṣẹ́ ti ń dúró dè. Iṣẹ́ ń dúró dè, mọ́tò ń dúró dè, kódà ibi tó máa gbé ó ti ń dúró dè. Ní ìgbà tá à ń wí kò tí ì wá sí nǹkan míì ju kòkó lọ. Ǹjẹ́ àwọn èèyàn wa ǹjẹ́ wọ́n mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí bá ṣe ń sọ tó yìí kò sí àgbègbè ilẹ̀ Yorùbá tí ò ti sí nǹkan àlùmọ́nì tó lè fún wa ní owó yanturu? Tẹ́ bá dé ilẹ̀ Èkìtì lẹ́yìn columbite, lẹ́yìn ceramic clay, lẹ́yìn bauxite, lẹ́yìn kaolinitic clay, lẹ́yìn clanomite, lẹ́yìn tantalite, lẹ́yìn fondrosite, shakolanite, gbogbo ẹ̀ lóríṣiríṣi ló wà ń bẹ̀. Àwọn nǹkan wọ̀nyí wọn ò tí ì fọwọ́ kàn rárá. Kódà àwọn míì àwọn tó jẹ wà nínú ìjọba ń sìn níbi tí mo fi tẹnutẹnu sọ níbi tí wọ́n pọnú dé, wọn ò ṣèwádìí lórí kí ni àwọn nǹkan tó wà ní
àgbègbè ibi táwọn ń ṣèjọba lé lórí tó jẹ́ pé táwọn bá tójú bọ̀ táwọn ṣe bó ṣe yẹ káwọn ṣe ń bẹ̀ kódà àfẹ́ kù wípé kó gbàgbé wípé Àbújá wà níbì kan. Èkìtì lásán yẹn bẹ́ẹ̀ dé Ondo state kò ṣeé kó bẹ́ẹ̀ dé Kogi gbogbo àwọn nǹkan lóríṣiríṣi àwọn nǹkan tí a ti fojú dá sí àwọn ìpínlẹ̀ wọ̀nyí dáhùn yìí kò sí ìpínlẹ̀ kan tí ò ní nǹkan àlùmọ́nì tó kọjá 10 tó lè fi ṣòwò tó lè jẹ́ pé gbogbo àwọn nǹkan àlùmọ́nì tá à ń wí ní ayé òde òní gbogbo ẹ̀ làwọn amójú ẹ̀rọ náà ń wá káàkiri láti fi ṣe oríṣiríṣi nǹkan. A fẹ́ ṣe máṣíìnì ni a fẹ́ ṣe components fún rédíò àbí tẹlifíṣàn gbogbo ẹ̀ pátá kò sí ní gbogbo orí ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà àbí méjèèje tó wà nílẹ̀ Yorùbá tí ò ti sí gbogbo àwọn nǹkan tá à ń wí tó lè jẹ́ pé àwọn nǹkan tá à ń wí tá à ń sọ pé ó tó 3 ó tó 4 kódà ó tó 10 ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ìlú mi ẹyọ kan ṣoṣo ẹ̀ péré lónìí tó lè ń ṣètò òlu ìpínlẹ̀ tí wàá dẹ̀ àní 5 àní 6 ṣé ẹ wá rí wípé ìyẹn tọ́ka sí wípé àwọn èèyàn wa tó ń béèrè ìbéèrè yẹn wọn ò mọ irú kí ni àwọn nǹkan tá a ní tó jẹ́ pé lọ́jọ́ tèmi tí a bá gba òmìnira gbogbo ẹnu la lè fi sọ wípé láàrin ọdún 5 a máa tayọ gbogbo ẹnu pátá la lè fi sọ in tó lè mú àwọn ọmọ Ísírẹ́lì dá ilẹ̀ Ísírẹ́lì lẹ̀ láàrin ọdún 5 sí 10 tó dálẹ̀ tó ti di alágbára débi tó jẹ́ pé gbogbo àwọn aráàbù bọ́ ṣe láwọn pọ̀ tó ní mílíọ̀nù bíi 100 apá àwọn ọ̀tá 6 àti Ísírẹ́lì. Kí lẹ̀ ló fà ní wípé wọ́n ti kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi wọ́n ti tọ̀ káàkiri orílẹ̀-èdè ayé tó ti kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi tó ti mọ àwọn oníṣòwò lóríṣiríṣi bí ọmọ Yorùbá ṣe wà nílùú Canada bẹ́ẹ̀ tẹ́ wà ẹ lè ṣe ilé 2 mẹ́ta kẹ́ ẹ má rí ọmọ Yorùbá bíi pòfẹ́sọ̀ 3 4 ní àwọn ilé ẹ̀kọ́ gíga wọn bẹ́ẹ̀ náà níbi àwọn ilé iṣẹ́ ńláńlá wọn bẹ́ẹ̀ náà níbi àwọn ètò ìwádìí wọn ẹ gbọ́dọ̀ rí ọmọ Yorùbá ń bẹ ẹ wá rò ó débi wípé kí Yorùbá ti ẹ̀ wá gbòmìnira lénìí kí ẹ̀yin tẹ́ wà ní Canada kẹ́ dìde gbogbo yẹn má dìde kó jẹ́ ìdajì nínú yín kí ìdajì gan má dìde nínú kó jẹ́ ìdá 5 nínú yín ló dìde láti Amẹ́ríkà bẹ́ẹ̀ láti ilẹ̀ Britain bẹ́ẹ̀ láti ilẹ̀ Faransé bẹ́ẹ̀ láti ilẹ̀ Germany bẹ́ẹ̀ láti ilẹ̀ Netherlands bẹ́ẹ̀ káàkiri gbogbo ọ̀rọ̀ wọn yẹn kó darí sí ilẹ̀ Yorùbá báwo ni ìbá ṣe dùn tó kò tún wá mọ níyẹn nìkan ibù ní ilé wa ní Nàìjíríà ń bẹ yàtọ̀ sí àwa tá a jáde síta tá a lọ sí wa tá a lọ sẹ́yìn nínú ilé wa ní Nàìjíríà ń bẹ ọ̀rọ̀ tó wà ń bẹ òkèrè ṣùgbọ́n wọ́n ti gbogbo ọ̀rọ̀ wa wọ́n ti bò mọ́lẹ̀ níbi tí Nàìjíríà tó bà ilé ayé Yorùbá jẹ́ dé àmàgbọ́rù àwọn òní àsọnù mọ́ àmàgbọ́ irú òjò bá rọ̀ mọ́ àmàgbọ́rù òjò tọ́lá mọ́ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá wa ní Iléṣà ipa ló fi ń dún níbi tí Nàìjíríà bá ayé Yorùbá jẹ́ dé lọ́jọ́ tèmi sìn o lè kó ṣúgà wọlé tó bá lọ ra ṣúgà Dangote o lè kó mílìkì wọlé tó bá lọ ra ti Dangote kódà ó kù wípé tó bá fẹ́ tọ̀ sìn kó jẹ́ pé ilé Dangote nìkan lè ti lè tọ̀ wọ́n bá ilẹ̀ Yorùbá dédé wípé Dangote ló wá ń ṣe alákòóso epo wa nílẹ̀ Yorùbá lẹ́kọ̀ọ́ tí ẹ bá wá tá a bá wá ro gbogbo eléyìí tá a wo gbogbo nǹkan tá a ní nílẹ̀ Yorùbá tá a wo bí Ọlọ́run ṣe kẹ́ wa nínú àlùmọ́nì àti ní làákàyè àti nínú ẹ̀kọ́ ṣé àwa ló wá yẹ ká wà lẹ́yìn báyìí ní bá a ṣe wà lẹ́yìn ṣé àwa ló ní irú àbùkù tó ń kàn wá yìí tí òun ló wá tọ́ sí
ṣùgbọ́n a gbọ́dọ̀ gbàgbé pé tí àbùkù yóò bá kàn wá níta nítorí tí àbùkù ò bá kọ ọmọ jù kí wọ́n fìyà jẹ wọ́n kọ́ bí ọṣẹ ṣe ṣoṣù ní Germany wọn ò ní dìde sọ̀rọ̀ ara wọn pé ilé ti yá ṣùgbọ́n lọ́jọ́ tí ní ìrọ̀pá àyà tún lè kó èèyàn kan ó tún fọwọ́ ta jù láyà níbikíbi lágbàáyé torí Israel wọn yẹn wọ́n ti nílé tiwọn wọ́n ti níbi ìgbàgbé tiwọn tó jẹ́ pé wọn ò bá yàn pín èdè sọmọ́ èdè wọn ò bá yàn pín sọmọ́ àjọṣe wípé tọmọ mi bá gba 100 kan fún ọmọ tó gba 10 kan fún láàyè kò sí yẹn mọ́ àjọṣe wípé tọmọ mi bá gba dìgírì kí ẹni tó ka kùránì oṣù 6 kó ṣe permanent secretary kọ́mọ mi tó gba dìgírì kí yẹn máa ṣe akọ̀wé lábẹ́ ayẹyẹ ò ní sí mọ́ gbogbo àwọn irú nǹkan wọ̀nyẹn ni àwọn nǹkan tí ó máa fún wa ní àǹfààní láti gbérí ẹ wo Èkó wa nílẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ yẹn pọ́ọ̀tù Àpápá pẹ̀lú tíńkà nìkan ṣó láṣẹ ní Òkìtìpupa dẹ̀ rí Awólọ́wọ̀ fẹ́ ṣe pọ́ọ̀tù síbẹ̀ Ẹ̀pẹ́ wọ́n fẹ́ ṣe pọ́ọ̀tù síbẹ̀ ẹ wá rówó wípé kí ilẹ̀ Yorùbá gba òmìnira kí pọ́ọ̀tù wà l'Ẹ̀pẹ́ kí pọ́ọ̀tù wà l'Òkìtìpupa pẹ̀lú èyí tó wà ní Àpápá àti tíńkà kí pọ́ọ̀tù tún wà lọ wà ní Badagry ṣe é mọ̀ bó ṣe máa dùn tó fúnlẹ̀ Yorùbá méjì péré tó sì wà ní Àpápá pẹ̀lú tíńkà trillions ló ń wọlé mẹ́ kò wọlé sápò wa o kò wọlé sápò wa àpò àwọn alábàágbé wa ló ń wọlé sí àwọn ọmọ wa gan wọn ríṣẹ́ ṣe ń bẹ̀ àtàwọn ọmọ yánmírí àtàwọn ọmọ ìbẹ́rìbẹ́rì àwọn ló kún bẹ̀ orí ilẹ̀ wa dẹ̀ náà wà gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn nǹkan tó ń káyàn lára téèyàn sì fi ń wò wípé ǹjẹ́ ó bá gbà ní ó gbà ilé ti tó lọ a gbọ́dọ̀ gbòmìnira tiwa káà náà ká dá wà nípa ìdí èyí ìbéèrè yẹn àwọn tó bá béèrè ìbéèrè yẹn ǹjẹ́ ẹ máa fi tó wọn létí níbi ǹjẹ́ wọ́n mọ irú àwọn àlìmọ́nì tó wà ní gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan èmi ò tiẹ̀ wá pè ní ìpínlẹ̀ province mo pè torí lọ́dọ̀ tèmi Yorùbá bí 30 ni wá nínú ahọ́n Yorùbá kan náà gbogbo aṣọ bọ̀tí nínú ahọ́n táwọn olóyìnbó ń pè ní dialect bí 30 ni wá kò dẹ̀ sí ìkọ̀ọ̀kan nínú wa tọ́lọ́hun ò kẹ́ kò sí ìkọ̀ọ̀kan nínú wa tọ́lọ́hun ò kẹ́ débi tó jẹ́ pé tí òmìnira bá dé sílẹ̀ Yorùbá léèlè ìlọsíwájú yẹn kì í ṣe ìlọsíwájú kékeré so ẹni bá ń béèrè wípé ǹjẹ́ Yorùbá lè dá dúró ẹ fi yé wípé tó bá dé Ondo state nìkan ṣoṣo iyanrìn tó wà lóńdó state ó tó ṣe gíláàsì tó lè feed gbogbo glass industry tó bá wà ní ẹni bá ń béèrè iyanrìn tó wà ní lókè tó pè ní Ondo state lẹ́yìn yẹn láyé ẹjọ́ kòkó Ondo state ó máa náà fi ṣe kòkó industry tó wà ní kéré tó ń fi ní àwọn Cadbury àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ tèmi o pé Yorùbá lè dádúró àbí ò dádúró èmi rò amọ̀ọ́mọ̀ ń béèrè yẹn torí aníṣúndé alọ́gẹ̀dẹ̀ ńlé kò sí ń tà ní gbogbo ìyà tó ń jẹ wá lé ní Nàìjíríà lé tó ń jẹ ọmọ Yorùbá ní Nàìjíríà torí àṣepọ̀ àwa pẹ̀lú àwọn tá à ń bá gbé ni kì í ṣe torí àìṣedéédéé wa kì í ṣe torí àìṣedéédéé wa torí in tó fa àìṣedéédéé bá wa ni wípé ńgbà tó ọmọ aláṣọ bá ń wà kìsà ọmọ aláṣọ tó ń bá mọ́là aláwọ̀ tó ń bá pé àkìsà wọ̀ ọmọ aláṣọ tó ń bá ìran afẹ́wé bora tó ń bá pé àkìsà wọ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé kì í ṣe ẹjọ́ ẹ̀bí kì í ṣe nítorí tábàwọ̀ wọn láwọn ọmọ wa wọn lọ ti di 419 wọ́n á dá ogun wọn ṣe ní ìdá ọmọ tó kàwé jáde tí ò ríṣẹ́ ṣe tó fẹsẹ̀ gbálẹ̀ káàkiri táwọn olóṣèlú tí wá kógilé lọ́wọ́ tó kádà lé lọ́wọ́ pé ó yá ibi tó bá lè dàrú dé kó dàrú dé
òun náà ṣàdé máa survive ara nǹkan tó bá àwọn èèyàn tó bá ilẹ̀ Yorùbá jẹ́ nìyẹn àjọsùpọ̀ tí Yorùbá ní ó mú iná orí wá àjọsùpọ̀ àwọn tó kó wa mọ́ tí Gẹ̀ẹ́sì kó wa mọ́ tó kọ́ ẹran mérò òun ló fa gbogbo rádaràda tó bá wa yìí kì í ṣe gíní òun kì í ṣẹjọ́ wa kì í ṣẹjọ́ wa rárá ṣùgbọ́n a ti bára wa ń bẹ̀ báwo la ṣe wá fẹ́ jáde báwo la ṣe fẹ́ jáde ìyẹn gan ni ìbéèrè tó wà níwájú wa ìbéèrè tó wà níwájú wa ni báwo la ṣe máa jáde kì í ṣe tá a bá jáde ṣe àti ẹ̀lẹ́dà dúró ṣá ìyẹn ò sí nù béèrè ìyẹn ò sí nù béèrè torí wípé tá a bá dá dúró lénìí yìí ni ká dá dúró láàrin oṣù kan ìyàtọ̀ ìgbọ̀rọ̀gbọ̀rọ̀ ló máa rí torí lákọ̀ọ́kọ́ náà tá a bá dá dúró lénìí àwọn jọgúdújọra tó ń ṣe wọn ò ní láyè ńbẹ̀ ẹ̀yin tẹ́ ẹ lóye káàkiri ayé tẹ́ ẹ ti rí bọ́n ṣe ń ṣèjọba tó jẹ́ pé ìjọba kí ara lè dẹ àwọn èèyàn kára lè dẹ aráàlú ẹ̀yin lẹ máa dá sí kì í ṣe ẹni tó máa kówó kalẹ̀ tó máa ní kọ́nà wọn agolo ráìsì kan máa fún wọn kọ́nà wọn gàrí kan máa fún wọn kọ́ fún wọn lówó kọ́ kì í ṣe irú wọn làyé máa gbà ẹ̀yin tẹ́ ẹ ti rí òkun tẹ́ ẹ ti rí ọ̀sà tẹ́ ẹ ti rí bó ṣe ń ṣèlú tẹ́ ẹ ti mọ̀ wípé kì í ṣe pé kì í dé òṣèlú kí mẹ́wàá kí n bẹ̀rẹ̀ sí ní jẹun sókè kó jẹun sápò kó jẹun sókè kó jẹun sápò kó máa fọ́ owó káàkiri kẹ́ ìyá dẹ̀ máa jẹ àwọn èèyàn ẹ ti mọ̀ pé irú yẹn ẹ̀ nígbà láàyè nípa bẹ́ẹ̀ kì í ṣe ìdí a lè dá dúró ní ìbéèrè wa bí kì í ṣe pé báwo la ṣe lè dá dúró báwo la ṣe lè dá dúró ìbéèrè wa gangan nìyẹn àbọ̀ mi nìyẹn. alàgbà Koiki àti Ọmọborí Owó. alàgbà Koiki. ok tí alàgbà Koiki àti bàbá Ọmọborí Owó dàbí pé mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ sí nẹ́tíwọ̀kì wọn bẹ̀ yìí ibi tí a máa tẹ̀síwájú náà ni lórí àti gbọ́ nǹkan táwọn bàbá wa Adeniyi tí wọ́n sọ inú wa dùn ẹ jọ̀ọ́ kó tó di pé a lọ sí next step mo fẹ́ kí àwọn alàgbà wa tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú wa ní last town hall meeting àwọn ni guest speaker wa ní last meeting wọ́n wà lórí ìpàdé ilé ní àwọn ni bàbá wa Olúwọlé Alex Àjàlá mo kí yín o bàbá wa Àjàlá sí orí ìpàdé wa o ẹ ṣé tí ẹ dìde láti UK ẹ ṣé gan ni àti gbogbo àwọn àlejò wa pátápátá ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe sọ́nsìn ibi tí nǹkan tó kù ni pé a máa ní àwọn ìbéèrè tí a máa béèrè ìbéèrè wa ọ̀nà méjì ló pín sí a kọ́ máa béèrè àwọn ìbéèrè láti inú ilé àwọn èèyàn wa nínú ilé wọ́n ní ìbéèrè tán ti fi ṣọwọ́ ránṣẹ́ sí wa láti ìbẹ̀rẹ̀ then tí a bá ti béèrè yẹn tán a máa wá fàyè gba àwọn àlejò wa láti ta àwọn tó ń wò wá lórí YouTube bóyá wọ́n true bàbá Koiki tàbí Ọmọborí Owó àti àwọn mìíràn tó tún wà ń bí àwọn lè béèrè ìbéèrè wọn tí àwọn bàbá wa bá wa dáhùn tí wọ́n á dáhùn ní orí question tí a ní nínú ilé bàbá Olúwalànà ẹ bá wa ṣe atọ́kùn àwọn ìbéèrè tí a ní láti inú ilé fún àwọn bàbá wa kan lè dáhùn ẹ ṣé gan ni sà wọ́n ti sọ fún wa pé ìbéèrè tó yẹ ká béèrè kí àwọn èèyàn béèrè ni pé ọ̀nà wo ni Yorùbá fi lọ pé kì í ṣe pé ṣé Yorùbá lè dá dúró ní ibikíbi tí a bá wà ní anywhere gbogbo èèyàn ló mọ̀ pé Yorùbá ló di Nàìjíríà mú so bàbá Olúwalànà ó dọwọ́ yẹn bá wa béèrè àwọn ìbéèrè. àwa pẹ̀lú yín ẹ ṣé gan ni mo rí pé bàbá wọ́n ti sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín. a ti ń gbọ́ yín báyìí. ṣé ká tẹ̀síwájú bàbá Ọmọborí Owó. mo wà pẹ̀lú yín a wà pẹ̀lú yín.
Okay, sir. ibi tí bàbá wa ti ń bá wa sọ̀rọ̀ lọ pé ọ̀rọ̀ pé ṣé tí ilẹ̀ Yorùbá bá dá dúró ṣé a lè survive kan ni ó wà nílẹ̀. èyí tó ń bẹ nílẹ̀ ni pé tá a bá fẹ́ kúrò nínú Nàìjíríà irú àwọn ìgbésẹ̀ wo ni a máa gbé àti pé ọ̀nà wo. A rí pé àwọn tó wà nínú ilé tí wọ́n ti nawọ́ sókè. Ẹ jọ̀ọ́ tí a bá ti ń pè yín ẹ bá wa máa ṣe àwọn ìbéèrè yẹn ní kíákíá torí àsìkò àti pé àwọn tó bá wà lórí social media pẹ̀lú wa ẹ tó bá ní question ẹ fi sínú comment section á kà síta later. Ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sọ́dọ̀ bàbá Koiki. Sà. Bó ṣe rí ni pé a ti ní àwọn questions kan tó ti fi ránṣẹ́ sí wa tẹ́lẹ̀. Ok, ẹ jẹ́ ká gbé àwọn question yẹn. Wọ́n máa pe àwọn tó nawọ́ sókè yìí àtàwọn tó bá wà ní tó ń wò yín láti orí YouTube yín ẹ wá bá wa pè wọ́n tó bá ní ìbéèrè. Ẹ bá wa ṣe àwọn question yẹn síta kí àlejò wa kọ́ lè tètè bá wa máa fi sí ẹ̀jẹ̀ ẹ ṣé gan ni sà. bàbá olóyè àgbàdá ìjọ padà sí ọ̀dọ̀ bàbá wa Chris Akínbádé nígbà tí wọn yóò máa gbé àwọn tí wọn ti fi question wọn ti pàṣẹ sílé gbàtà níbi wáyé sí máa dá wọn níbí lọ bàbá Chris Akínbádé. ẹ ṣé gan ni ọyá bàbá olúwalànà ẹ take over. Ok, ẹ ṣeun o, ẹ má bínú ẹ̀yin èèyàn wa, ó dà rẹ pé ẹ̀rọ alátagbà yẹn ń takora wọn. Bàbá Ọmọborí ó wà live, Koiki Media náà dẹ̀ wà live, so n táwa ń sọ nínú ilé ń bì yìí ó dà rẹ pé ó ń síwájú nǹkan tí àwọn ń gbé síta, so ẹ jẹ́ ṣe gáfárà fún ẹ má bínú ẹ̀yin èèyàn. So lẹ́ẹ̀kan sí mo kí bàbá wa ọ̀jọ̀gbọ́n Layo Adeniyi pé wọ́n kó atótónu látàárọ̀. Gbogbo àwọn nǹkan tí ò yé àwọn èèyàn wa tí wọ́n ṣe ń bi wá pé ẹ̀yin tẹ̀tẹ̀ ń ṣe Yorùbá nation ṣe èrò pẹ̀lú dá dúró ni ìyẹn tí wàá ṣe àlàyé látẹ̀nì. So àwọn ìbéèrè táwa ní nínú ilé tá a ti gbà sílẹ̀ tẹ́lẹ̀ ó jẹ́ 3. So wọn tó dẹ̀ fẹ́ máa béèrè ìbéèrè yẹn máa pé wọ́n sìn. Ìbéèrè àkọ́kọ́ máa wá látọ̀dọ̀ alàgbà Isaac Ajégbé. Tí wọ́n bá béèrè ìbéèrè tiwọn tán alàgbà ọ̀tún bá Ọlá Adémọ́lá wọn á béèrè tiwọn lẹ́ẹ̀nà máa pè ìyá mi Glory Ọdúnlámì wọn á béèrè ìkẹta. So ẹ jábẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá Ajégbé. Bàbá Isaac. Ẹ ṣeun ẹ ká lẹ́ńbẹ̀ yẹn o ẹ sì kú àkàsán bí gbogbo ibikíbi tá a bá wà. Inú mi dùn láti àdé bàbá wa ọ̀jọ̀gbọ́n Layo Adeniyi ẹ káàbọ̀. Ìbéèrè mi ṣókí ni now ìbéèrè mi lọ báyìí pé now ẹ tó ti là wá lọ́yẹ̀ àwọn ẹgbẹ́ bá tó ṣe lè gbé torí wọ́n ní ẹnìkan rìn kí orí ọmọ mi àti pé a lè mọ gbogbo tán right now gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí kan lára àwọn èèyàn lókè ọya lọ́hùn mi ò fẹ́ dárúkọ ẹ̀ bóyá máa sì dárúkọ ẹ̀ nígbẹ̀yìn ó ní gbogbo Yorùbá táwọn ti kéèjì wa pé inú kéèjì la wà pé a sì lè jáde ṣé tòótọ́ ni àti wà nù kéèjì àti pé ọ̀nà àbáyọ wo ni kéèjì láfi lè destroy kéèjì yẹn gan tá a fọ kéèjì yẹn tútú táwọn ò fi jáde ẹ ṣe ìbéèrè mi ò jù bá ń lọ. ṣé ìbéèrè yẹn nìyẹn. ìbéèrè mi nìyẹn o ọ̀nà àti kéèjì wa ọ̀nà wo làbáyọ. kò parọ́ torí wípé wọ́n ti kó àwọn jẹgúdújẹrá ara àwọn jẹgúdújẹrá tó wà láàrin wa wọ́n ti kó wọn mọ́ra wọ́n dẹ̀ ti rí wípé wọ̀bí àwọn bíríkì ni wọ́n pé tó bá ti rí owó kódà báyé ọmọ wọn ń bàjẹ́ wọn ò wo bẹ̀ mọ́ báyé ilé wọn ń bàjẹ́ àwọn fúnra ara wọn tó bá ń kú wárápá tó ń fè ní kú tó ń fọ̀lá dìde wọn ò rí mọ́ ṣùgbọ́n ẹni tó wá sọ wípé bí ìgbà téèyàn tawọ́ dínà ni ibi tí ọwọ́ ẹ bá gùn dé ibẹ̀ ni ìdínà ẹ ló mọ ibi tí ọwọ́ èèyàn bá gùn dé ibẹ̀ ni ìdínà ẹ mọ ibi tí ọwọ́ wọn gùn dé ni àwọn jẹgúdújẹrá wọ̀ bí àwọn bílíkì tó kó mọ́ra tó sọ owó dọlọ́hun
tó jẹ́ pé owó ni wọ́n ń bọ tó dẹ̀ ní ìgbàgbé pẹ̀lú owó ńgbà táwọn ti bà ayé àwọn èèyàn jẹ́ pátápátá pẹ̀lú owó ọwọ́ àwọn káwọn máa rà wọ́n bí ẹran ni káwọn máa darí wọn. Ṣùgbọ́n kí ni mo ṣe wá sọ pé ibi tọ́wọ́ wọn gùn dé nìyẹn, ọwọ́ wọn ò dọ́dọ̀ yìí tẹ wà Canada, ọwọ́ wọn ò dọ́dọ̀ yìí tẹ wà ní Amẹ́ríkà, kò dọ́dọ̀ àwọn tó wà, kò dọ́dọ̀ àwọn táwa káàkiri ayé bíi ọwọ́ Hitler bí lọ́hùn tó lè jẹ́ pé ńgbà tó tọ̀ kálẹ̀ káàkiri ayé tán wọ́n tó padà kóra wọn jọ wọ́n padà sílé wọn tán agbára wọn padà sí wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ gan-an lọ́rọ̀ àwa Yorùbá rí. Inú wọn ń dùn wípé àwọn ti kó wa sínú kéèjì torí wípé wọ́n rí wípé wọ́n ti rí pé àwọn ajẹgúdújẹrá wa ọwọ́ àwọn ló wà. Àwọn dẹ̀ ti ń jẹ́ iṣẹ́ táwọn rán wọn. Kí ni iṣẹ́ tó rán wọn ni pé kọ́ lọ máa bá tàwọn èèyàn wa jẹ́, kọ́ má dáṣẹ́ lẹ̀ fún wọn, kọ́ má ṣọ̀nà fún wọn, kọ́ má ṣomi fún wọn, kọ́ má ṣe iná fún wọn. Táyé wọn máa bàjẹ́ tó bá ti di lọ́dọọdún, kọ́ pín tọ́rọ́tọ́rọ́ lé wọn lọ́wọ́, kọ́ pín agolo ìrẹsì lé wọn lọ́wọ́, kọ́ pín àǹkárá lé wọn lọ́wọ́, kọ́ dìbò fún wọn, kọ́ kọrin fún wọn, kọ́ yọ kọ́ jó kọ́ yọ̀, kọ́ tún padà sí àyè wọn. Ìyẹn làwọn gbẹ́kẹ̀lé. Ṣùgbọ́n mo fẹ́ fi tó yín létí wípé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí, Ifá tó dá fún ọmọ Júù tó fi padà rí Ísírẹ́lì, ìlú Ísírẹ́lì, Ifá yẹn gangan ló ń dá fún ọmọ Oòduà báyìí, tó jẹ́ pé gbogbo ibi tí ọmọ Oòduà wà ń sìn igbe ilé ni wọ́n ń ké. So nípa bẹ́ẹ̀ màá rí ìpìtòwé ẹlẹ́kan sí pé ibi tí apá wọn gùn dé ibẹ̀ ló lágbára wọn mọ, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé gan bàbá wa. Ọ̀nà àbáyọ ńkọ́? Ọ̀nà àbáyọ ní ṣókí, àwa tá a wà ń ta la máa gba àwọn tó wà nínú ilé lẹ̀. Tí àwa tá a wà ń ta ká múra síṣẹ́ wa, ká múra sí àti máa bá àwọn èèyàn ṣe pọ̀ ní ìlú ibi tá a wà, àwọn tó nílùú ká múra láti máa bá wọn ṣe pọ̀, ká múra láti ní ọ̀rẹ́ nínú ìjọba ìlú ibi tá a bá wà. Débi tó jẹ́ pé ńgbà tó bá yá àwọn ìjọba ìlú yẹn wọ́n á gbóhùn wa. Ọ̀nà àbáyọ wa ó bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ ṣé gan sà. Ìbéèrè kejì máa pe Ọ̀túnba Ọlá Adémọ́lá kí wọ́n bá béèrè ìbéèrè wọn. Ọ̀túnba. Ẹ ṣé bàbá wa, a dúpẹ́ pé gbogbo bẹ́ẹ̀ ṣe bá wa fi ọ̀rọ̀ ṣe àlàyé fún gbogbo nǹkan tí gbogbo wa fẹ́ gbọ́. Bàbá wa Dr. Layo Adeniyi, orúkọ tèmi ní Ọ̀túnba Ọlá Adémọ́lá. Ìbéèrè mi ni pé ṣé ìjọ ti tó àsìkò àbí pé ṣé àsìkò tí a wà yìí ni ó ṣe kókó láti fi lè kẹ́ pé àwa Yorùbá ò wípé a fẹ́ dìde ká wà láyé ra wa, nítorí pé tá bá máa sọ ọ ní ọmọ wa ti wà ń bẹ̀, ṣé ká dúró kó lọ ọdún mẹ́rin àbí ọdún mẹ́jọ tán ló máa yẹ ni, àbí nísìn náà ni ká máa tó jẹ́ àsìkò fún wa láti fi lè ṣe pé a fẹ́ láti fi lè gba òmìnira wa. Ẹ ṣé. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé. Tí ẹ bá rántí nínú àwọn tó ṣe alákòóso ìjọba Amẹ́ríkà táwọn ń pè ní president Amẹ́ríkà, àwọn Júù bíi mẹ́ta mẹ́rin ti ṣe president Amẹ́ríkà rí. Síbẹ̀síbẹ̀ Israel dìde. Eléyìí tọ́ka sí wípé ọmọ wa wà ń bẹ̀ o, kò sọ ọmọ wa ń bẹ̀ o, ìyẹn ò dí wa lọ́wọ́ láti tẹ̀síwájú fún ìbéèrè òmìnira fún ilẹ̀ Yorùbá. Kò dí wa lọ́wọ́ rárá, torí wípé ohun ọmọ wa tó wà ń bẹ̀ náà gan-an tó bá ṣe làákàyè, tó bá rí ẹni sọ fún un tó dẹ̀ rí olóye fi yé òun, á mọ̀ wípé ìpolongo wàhálà wa wípé a fẹ́ òmìnira ló jẹ́ kóun rí president yẹn gbà.
á mọ̀ bẹ́ẹ̀ tó bá rẹ́ni fi làákàyè báwọn sọ̀rọ̀ á mọ̀ wípé Yorùbá nation tá à ń pariwo ló jẹ́ kí òun rí president yẹn gbà because ó dẹ́rù bà ọmọ láìpẹ́ ibo láwọn ń lọ àwọn Yorùbá yìí tí Yorùbá bá dẹ̀ lóun máa ṣe nǹkan wọ́n máa ṣe dandan wọ́n mọ̀ fún Tinubu ní president wọ́n fi dí wa lẹ́nu wípé ká má bèrè Yorùbá nation mọ́ ni gbogbo wa la mọ̀ yẹn tí ó bá lòun ò mọ̀ yẹn kò ronú jinlẹ̀ sí ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà ni torí Biafra ti ń kégbe Biafra sí kódà àwa yìí secondary school láwà Biafra náà ò dé Biafra ṣùgbọ́n láàrin ọdún kan sọ́dún méjì tọmọ Yorùbá bẹ̀rẹ̀ Oòduà Yorùbá nation gbogbo ayé gbọ́ gbogbo ayé mọ̀ àjùkò àjólé àpààyàn kàkà bẹ́ẹ̀ àwọn làwọn tó ń jólé wa tó ń pa àwọn èèyàn wa lóko tó ń jí àwọn èèyàn wa gbé so ó ti dá wọn lójú wípé tá a bá ti tẹnu bí ìgbítẹnumọ́gi lọ́rọ̀ Yorùbá ó ní láti gùn tá a bá tẹnumọ́ kan ó di dandan ká ṣe òun náà fi fún ní president ìyẹn ò dé dí àwa lọ́wọ́ ẹni tó bá tíyẹn bá dí lọ́wọ́ ẹ sọ fún pé ó pọnú torí lẹ́yìn ọdún mẹ́rin kódà lẹ́yìn ọdún mẹ́jọ agbára máa padà sọ́wọ́ Fúlàní lẹ́yìn ọdún ó pẹ́ tó po ọdún mẹ́jọ agbára máa padà sọ́wọ́ wọn tágbára bá padà sọ́wọ́ wọn gbogbo nǹkan tẹ́ ẹ bá rò pé ẹ ti rí lọ́dún mẹ́jọ yẹn wọ́n á gbàdànù fún yín wọ́n á kó àwọn èèyàn wọn síbẹ̀ padà tó bá dẹ̀ ti kó padà fún yín ṣé àbọ̀ yín dà nípa ìdí èyí lọ́dọ̀ tèmi àti àwọn tèmi ní ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀ ọmọ wa di president kò di president kò di president Nàìjíríà ó dàbò fún Nàìjíríà ni àwa ọmọ Oòduà ṣe afẹ́ ìlú tiwa àdẹ̀ ní jáwọ́ ń bẹ̀ èmi mọ̀ wípé àìjáwọ́ wa ń bẹ̀ wọ́n máa jẹ́ kó lọ́dún mẹ́jọ ṣe tó bá tiẹ̀ lérò pé àwọn máa pa tẹ́lẹ̀ sí wọn nílé pa torí ẹ̀rù máa bà wọ́n pé àwọn ní Yorùbá nation yìí wọ́n máa dákẹ́ wọn nílé pa tó bá rò pé tó bá lọ́dún mẹ́rin àwọn máa fi gbé jáde wọn nílé gbé jáde torí wọ́n máa bẹ̀rù pé àwọn ní Yorùbá nation yìí wọ́n dákẹ́ tá a bá dẹ̀ lọ sọ pé kò wọlé mọ́ kó má padà lọ bá àwọn èèyàn ẹ̀ ó fẹ́ ó kàn. ẹ jẹ́ má bínú sí wa nẹ́tíwọ́ọ̀kì Nàìjíríà yẹn òun ló ń ṣòjòrò àwọn guest speaker wa network wọn ti já wọn bẹ̀ tí wọ́n á tún wọlé láìpẹ́ láì jìnnà ẹ jẹ́ má bínú sí wa. a ní dákẹ́ ọmọ wa wà ń bẹ̀ o kò sí bọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ tá a bá ṣe ilé èjì ẹ̀ta Jew tó ti ṣe president American Jew tó ti ṣe president l'Amẹ́ríkà yìí tá a bá ṣe ní èjì ẹ̀ta àákàdé márùn lọ síbẹ̀síbẹ̀ Israel dìde wọ́n dẹ̀ gbòmìnira fún ìlú wọn bí ọ̀rọ̀ wa ṣe rí gangan nìyẹn so Bọ́lá Tinubu ó pẹ́ tán àrírú ẹ̀rí lọ́dún mẹ́jọ ìbéèrè táwọn tó wá tó sọ pé ọmọ wa dẹ̀ ti ṣe kò sí nǹkan kan mọ́ ọmọ wa dẹ̀ ìbéèrè tẹ máa bí wọn pé lẹ́yìn ọdún mẹ́jọ yẹn ṣé ọmọ wọn tó ṣe yẹn ṣé ó ìtumọ̀ àgbà ń bẹ̀ tó máa tún fún wọn ní jẹgúdújẹrá wọn lọ ìyẹn làwọn ò ṣe ní dákẹ́ a mọ̀ wípé àìdákẹ́ wa ìbùkún ni fún òun ọmọ wa tó ṣe president torí àìdákẹ́ wa ẹ̀rù ló máa dábàá wọn kò ṣeé pa nsìn Tinubu ò ṣe pa nsìn Tinubu ò ṣe yọ torí wípé tọ́ bá yọ Tinubu Yorùbá nation máa gbòòrò sí tọ́ bá pa Tinubu Yorùbá nation máa gbòòrò sí ṣé ti rí pé kò ṣeé pa fún wọn ṣùgbọ́n àwa ò ní dákẹ́ àní dákẹ́ àdẹ̀ ní yé polongo káàkiri àwọn ìjọba orílẹ̀-èdè ayé n tó ń dùn wá àdẹ̀ ti ní àpẹẹrẹ tó hàn gedegbe tó ṣe é lò òun lápẹẹrẹ jù pẹ̀lú Ísírẹ́lì gbogbo oríṣiríṣi tí wọ́n ti dánwò nílẹ̀ wa òyìn náà kò yàtọ̀ sí Holocaust tó ṣẹlẹ̀ ní Germany so bó ṣe rí nìyẹn.
ẹ ṣeun bàbá wa so ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ ní gbogbo ẹni tẹ́ wà nílé yẹn a lè sọ pé a ṣe ìjàngbara wa mọ́ a lè dákẹ́ a máa tẹ̀síwájú ni torí ẹni tó wà ń bẹ nísìn ó há mọ́ wọn lọ́rùn ni wọn lè túlẹ̀ wọn dẹ̀ lè gbé mi so àwọn ọmọ polongo tiwa lọ jẹ́jẹ́ wa bá ṣe ń ṣe náà ni so ìbéèrè kẹta tá a máa béèrè sí tó wá láti inú ilé ká tó kọjá sọ́dọ̀ àwọn tó wà tó náwó sókè máa pe ìyá mi Glory Ọdúnlámì kí wọ́n béèrè ìbéèrè wọn ìyá Ọdúnlámì. Ẹ ṣe sá o ẹ kú ìjókòó gbogbo ilé ìbéèrè tẹ́mi fẹ́ béèrè mi ní Glory Ọdúnlámì nígbà tí kí ni àǹfààní tí ìran Yorùbá ní tí Nàìjíríà bá túká àǹfààní wo ló wà fáwọn ọmọ Oòduà tí Nàìjíríà bá túká ẹ ṣe sá. mi ò gbọ́ ìbéèrè yẹn dáadáa. àǹfààní wo ló wà fún àwọn ọmọ Oòduà tí Nàìjíríà bá túká. ìyá mi rẹpẹtẹ rẹpẹtẹ àǹfààní tí ò lóǹkà. káyé tanra wa a lè dá dúró. wọ́n ní káyé tanra wa a lè dá dúró kí ni nǹkan tá a ní la gbójúlé. ẹ jẹ́ kí n tẹnumọ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹni tó sọ wípé à ń tanra wa a lè dá dúró ẹ jẹ́ kí n sọ lẹ́ẹ̀kan sí i pé ó pọnú kò wẹ̀yìn wò bóyá kò dẹ̀ gbọ́ ìtàn tó bá gbọ́ ìtàn ààrẹ ni sọ fún un wípé ní ìgbà ayé Western region Yorùbá kò gbójúlé ẹnikẹ́ni ọmọ Yorùbá ò kàwé kó wáṣẹ́ iṣẹ́ máa dúró dìbò ní ìgbà ayé Western region àwọn nǹkan tá a gbé ṣe ní ilẹ̀ Yorùbá kò síbi tí wọ́n ti gbé ṣe nílẹ̀ aláwọ̀ dúdú tó bá wá sọ wípé a lè dá dúró ẹ wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣé nínú ilé tiẹ̀ ṣé kò sọmọ tó kàwé ń bẹ̀ tó bá ní àwọn ọmọ tó kàwé wá ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé fáktìrì Òdùtọ́lá ṣì wà kan ti ń ṣiṣẹ́ ṣé fáktìrì òní àǹsọ̀nsù ṣì wà kan ti ń ṣiṣẹ́ ṣé fáktìrì wẹ́mà bọ́ọ̀dù ṣì wà kan ti ń ṣiṣẹ́ ṣé àgíríkì plantation ṣó ṣì wà kan ti ń ṣiṣẹ́ ẹ béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ tún wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé àwọn ọmọ tiẹ̀ tó kàwé tí ò lè kàwé kí ló dé tó lè kàwé ó ní kò sówó ni kí ló dé tí ò sówó kò ṣe lọ sọ́dọ̀ àwọn tó ní ká fẹ̀yìn ràn yẹn kó lọ gbowó lọ́wọ́ wọn. àwọn ìdáhùn kan wà tó jẹ́ wípé ọ̀rọ̀ téèyàn bá sọ jáde fún ara rẹ̀ nígbà tẹ́ bá fún lésì òun fúnra ẹ̀ ló máa rí pé ó dàbí pé ọ̀rọ̀ òpó ló ń sọ. tó bá ń sọ pé a lè dúró ìbéèrè sẹ́mi ìbéèrè kí ni ìta lè fi dúró lé lórí kò ní sí kòkó mọ́ kò ní sí dandelight mọ́ kò ní sí gold mọ́ kò ní sí clay mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí tó wà nílẹ̀ Yorùbá tí ò sí níbi táwọn wíwọ̀n yìí ṣé àwọn nǹkan wọ̀nyẹn ṣé kò wúlò ẹ wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé ǹjẹ́ ó mọ̀ wípé kòkó tẹ́lẹ̀ Western region ipò kejìlá wà lágbàáyé lẹ́yìn Ghana àwa ló tún kàn kòkó yẹn wá dà báyìí kòkó yẹn dà Olùwà glass industry ebe lọ́wọ́ pé ṣóṣì wà ń bẹ̀ kí ló pa á gbogbo àwọn fásitì tó wà kẹjà wọn yẹn tí àwọn òyìnbó Goshok UAC GBO John Holt tí gbogbo wọn dálẹ̀ nígbà ayé Western region ṣé wọ́n sì wà ń bẹ̀ ẹ béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé àwọn ọ̀nà tí ó ń rìn sìn yín wọ̀nyẹn ìgbà tó ń wà lọ́mọdé àbí táwọn bàbá ẹ̀ wà lọ́mọdé ẹ kó béèrè lọ́wọ́ báwo lọ̀nà ṣe rí kó béèrè lọ́wọ́ àwọn bàbá ẹ̀ ṣé wọn ò ń gbéra lẹ́kọ̀ọ́ kọ́ lọ báyàn ṣe nǹkan ní Iléṣà lóru ọ̀gànjọ́ tí òṣò lè tó wá dá wọn lọ́nà àbí kó gbéra látàkùrẹ́ kó wá síbàdàn lóru ọ̀gànjọ́ tí òṣì nǹkan tó máa dá wọn lọ́nà ẹ béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé àdádúró ń gbà yẹn ẹ tún béèrè lọ́wọ́ ẹ̀ pé even nígboro Èkó gọgọgọgọgọ níbo ni LMTS wà Lagos Municipal Transport Service ń bọ̀ ló wà tí gbogbo mọ́ọ̀dù àkọ́kadà tó fi wá gba títì kan báyìí
ẹ béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ní ǹjẹ́ ó gbọ́njú bá wípé omi àdúgbò ní táàpù wà fún oníkálukú láti pọn mi. Ẹ béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀. Kẹ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé Tafawa Balewa ló ṣe omi yẹn ni? Àbí Ṣàgàrí ló ṣe? Àbí Buhari ló ṣe? Ẹ béèrè bẹ́ẹ̀. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé iná tó máa ń tò sí títì táwọn ìyá wa ń jókòó sábẹ́ ní gbogbo ìlú pátá tó ti ń ta nǹkan lálẹ́ street light. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé njó gbọ́njúbà tó bá lòun ò gbọ́njúbà kó bi bàbá ẹ̀ kó bi ìyá ẹ̀ bí ilẹ̀ Yorùbá ṣe rí. Ó ti tán pẹ̀lú àwọn ìdáhùn wọ̀nyẹn òun gan fúnra ẹ̀ á ti rí. Tí ọmọ ọ̀sìn bá sọ wípé ǹjẹ́ a lè dá dúró á ṣe èèyàn tì wípé ó mà ṣe o ohun tó gbọ́njú bá ló ṣe sọ bẹ́ẹ̀ tọrọ ohun tó gbọ́njú bá sì ohun tó gbọ́njú bá ní jẹun sókè kò jẹun sápò kan pín owó kan pín aṣọ kan pín kìíní tó bá ti lówó o lè ṣòṣèlú ohun tó gbọ́njú bá nìyẹn ohun tó ṣe lérò bẹ́ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wá rán létí pé kó bìyà ọmọ ọdún mélòó ni ìyá ẹ̀ ọmọ ọdún mélòó ni bàbá ẹ̀ tó bá ní ìyá òun ó ti lé lọ́gọ́ta ọdún ó ti lé ní kó béèrè lọ́wọ́ báwo ni ilẹ̀ Yorùbá ṣe rí gbà yẹn báwo ni ilẹ̀ Yorùbá ṣe rí tó yẹ mo ṣe ní ìbéèrè yẹn tí Yorùbá tó bá béèrè àìdá kò jẹ́ wípé làákàyè ò sí fún láti wo èyí o àbí kó jẹ́ pé kò yé bá a ṣe lè fi yé wọn nìyẹn. Ẹ ṣeun bàbá wa bàbá Ọmọborí ó máa padà sọ́dọ̀ yín o. Bàbá wọn ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kódà mo rí wípé wọ́n yọ kò mú òkun ẹ̀ síta wípé bí ìjọba àwọn tí wọ́n ti bá àwọn bàbá Awólọ́wọ̀ ṣèjọba yìí tí wọ́n bá wo ipò tá a wà nígbà náà tá a bá wá rí ibi tá a wà lónìí kódà ọ̀pọ̀lọpọ̀ wọn omi omijé máa ń bọ́ lójú ẹ̀. Ẹ̀rí wọ́n sọ̀rọ̀ nípa Cocoa House nígbà kan wípé it's one of the tallest building in Africa and Asia, even though part of the Europe at that particular time. But lónìí lè tabanka tallest building 20 Cocoa House sí lára wa wọn. Wọ́n wá jẹ́ kó yé wa wípé àwọn tá a darapọ̀ mọ́ ló fa ìfàsẹ́yìn fún wa débi tá a wà lónìí. Ká ní pé a bá darapọ̀ mọ́ wọn ni ó ṣeéṣe kí àwa náà wà ní ara orílẹ̀-èdè tí wọn yóò máa wárí fún lágbàáyé. Àwọn orílẹ̀-èdè tí a ó jọ máa fi nǹkan ìjà tájọ máa fi gbága tí ó jẹ́ pé tí wọ́n bá ka orílẹ̀-èdè méjì wọ́n ka Yorùbá nation kí wọ́n fi orílẹ̀-èdè méjì bóyá bí tí a ò bá wà lónìí. Àwọn ọmọ wa ni wọ́n sì ń lò gẹ́gẹ́ bí ọmọ ẹrú gbogbo òkèèrè. Àwọn ọmọ wa ni wọ́n ń ṣe plane wọ́n ń ṣe helicopter torí nù wádìí àti àwọn tí mo bá pàdé máa kan wà tó jẹ́ ọmọ Ogun State. Nígbà tí wọ́n parí helicopter tán òun gangan ni yóò wá fi tí wọ́n ń pè ní brain burst tí ó fi gbéra. Ó bá mi sọ̀rọ̀ pé Yorùbá ti náà wà ìpè tá a bá fi lè gba àǹfààní bẹ fúnlẹ̀ Yorùbá gan lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ bí àwọn ọmọ wa ni wọ́n ní almost 3 or 4 airport láàrin Amẹ́ríkà. Àwọn ọmọ wa ṣe dáadáa látàrí bó ṣe rí yìí. Wọ́n dẹ̀ sọ ọ̀nà àbáyọ wọ́n ní ẹ̀yin tẹ́ ẹ wà lájò òun náà ni ẹ ó fi òkò ránṣẹ́ sílé. Ìtumọ̀ ni pé ẹ̀yin tẹ́ ẹ wà lájò òun náà ni ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó jẹ́ pé ẹ gba àwọn tó wà nílé kúrò òkò ẹrú lẹ́yìn tí a wà yìí. Elédùmarè yóò bá wa lékún ọgbọ́n ìmọ̀ àti òye yín bàbá bí ẹ ṣe ń sọ. Bóyá ní àtọ̀dọ̀ Koiki tabára àwọn tí wọ́n béèrè ìbéèrè bóyá wọ́n wà àmọ́ tí ò bá sí lọ́dọ̀ tèmi bí yìí ẹni tó béèrè béèrè ó ní kí n kí yín pé bàbá Láyọ̀ pé ẹ ṣe gan ni fún ọgbọ́n àti ìmọ̀ àti òye lè tẹ̀ bá wa sọ. Wọ́n ṣe àdúrà fún yín ni wọn ò béèrè béèrè àti wọ́n ṣe àdúrà fún yín níbí yìí kò dẹ̀ rò pé lágbára Ọlọ́run àdúrà ọ̀hún yóò mọ̀ yín. Ẹ̀yin yẹn wá torí pé ẹ rí i pé ètò ìlànà Canada ètò yẹ pé ó ti ní ìpele nípele ni ètò yẹ pé ó sì máa ń lọ pẹ̀lú ìpele ẹ̀. Bàbá wa ti bá wa sọ̀rọ̀ àti rí ẹ̀kọ́ àwọn èèyàn ti béèrè ìbéèrè. Màá fẹ́ kí tí a bá rí ìbéèrè látọ̀dọ̀ àwọn tí wọ́n ń wò wá látọ̀dọ̀ Láyọ̀ Koiki màá dá ìtàn padà sí ọ̀dọ̀ bàbá wa Chris Akíngbadé láti jẹ́ kí wọ́n bá wa kí bàbá tó bá dẹ̀ bá wa kí bàbá kí màmá wa ìyá àfin lórí Odúnlámi kí wọ́n máa múra sílẹ̀ fún closing prayer
gẹ́gẹ́ bí ètò yìí bí a ṣe ṣe ètò ẹ̀. àwọn èèyàn wà nínú ilé tí wọ́n náwó sókè. a ní ọwọ́ méjì ọwọ́ bíi méjì wà lókè tí wọ́n fẹ́ béèrè. bàbá wa Chris náà ni ó pè wọ́n mo ti dá padà sọ́dọ̀ wọn. ẹ ṣeun bàbá wọn borí owó, ẹ ṣé gan ni, Ọlọ́run wà pẹ̀lú yín àti bàbá Koiki, ẹ ṣé gan ni. A rí ọwọ́ ìyáàfin Adéròmú lókè àti bàbá wa Samuel Adéyẹrí. So ìyáàfin Adéròmú, ẹ káàsán sá o, ẹ káàsán sá o. ẹ lẹ mà. Olùkọ́ mi ni Ọlábísí Adéròmú, ìlú Canada mò ń gbé ní Edmonton. Bàbá wa ọ̀jọ̀gbọ́n Adéníyì, ẹ káàbọ̀. Èmi máa ń jẹ dòdò yín lọ́jọ́kọ́jọ́ tí n bá ti rí yín ni ẹ máa ń dánú mi dùn lójoojúmọ́. Ìbéèrè mi pín sí ọ̀nà mẹ́rin. Èkíní ni pé a sọ pé àwọn Yorùbá tí wọ́n wà ní diaspora, tí wọ́n wà nílé òkèèrè, àwọn náà máa tún ìlú ṣe. Ṣùgbọ́n àṣà wẹ́lẹ́wẹ́lẹ́ tó ń pè ní statistics tó máa show irú àwọn èèyàn wo làwọn ẹni yìí, irú strength, irú agbára wo ni wọ́n ní gẹ́gẹ́ bí strength in terms of tó wá jẹ́ ká lè ṣe à ń ṣe ètò ìyẹn tá à ń pè ní planning láti mọ báwo la ṣe fẹ́ lò wọ́n, ìyẹn ìkíní. Then èkejì, àwọn èèyàn wa tó wà nílé ìpayín kékeré ti pọ̀ jù. Ọ̀nà wo la lè ṣe láti mú ìtura bá wọn, àwa tá a wà níbí báyìí, lẹ́yìn pé olúkálùkù ń nawọ́ bó ṣe mọ̀, kí la lè ṣe tó máa jẹ́ kó yọ pé à ń fún wọn ní ìtura. Ìbéèrè kẹta ni pé a sọ pé a ní ọrọ̀, a ní eléyìí, a ní tọlọ́run, a ní tọ̀hún. Ǹjẹ́ ní ìyẹn nǹkan tí mo fẹ́ sọ ni pé à ń sọ pé gbogbo nǹkan tá a ní tí ò sí nínú ilẹ̀ ìlú Nàìjíríà àbí ní àwọn Yorùbá states yẹn, ǹjẹ́ a ní ìwé àbí ẹ̀rí tó dájú la lè sọ pé eléyìí wà níbí, eléyìí wà níbí, eléyìí wà níbí báyìí ká lè mọ ibi tá a máa ti ẹsẹ̀ bọ̀. Then ìkẹrin ni pé ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n sà, ǹjẹ́ ẹ̀yin ṣetán láti fara yín kalẹ̀ ká wá bẹ̀rẹ̀ ètò lábẹ́lẹ̀ bá a ṣe máa rin ìrìn yẹn? Ẹ ṣé o gbogbo lé. ẹ ṣé mo dúpẹ́. Ó dàbí pé ìbéèrè yẹn ká máa mú kọ̀ọ̀kan. Lákọ̀ọ́kọ́ náà, àwọn àgbà Yorùbá wọ́n ní èèyàn ṣékélé díẹ̀ ló máa ro ojú ọ̀nà, ẹgbẹgbẹ̀rún èèyàn ló máa tọ̀. A lè ní gbogbo àwa tá a wà ní diaspora pátá ká mọ́ra wa tán, ṣùgbọ́n àwọn bíi díẹ̀ wọ́n á mọ, ká mú ìlú Canada gẹ́gẹ́ bí àpẹẹrẹ, wọ́n á mọ ọmọ Yorùbá kan tó jó oníṣòwò tọ́lọ́run ti gbà fún. Wọ́n á mọ ọmọ Yorùbá kan tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ní yunifásitì tọ́lọ́run ti gbà fún. Wọ́n á mọ ọmọ Yorùbá kan tó wà nínú iléeṣẹ́ ìjọba Canada tọ́lọ́run ti gbà fún. Wọ́n á mọ ọmọ Yorùbá kan tó ti ń dá sí ọ̀rọ̀ òṣèlú Canada tọ́lọ́run ti gbà fún. Àwọn mẹ́rin yẹn tẹ́ ẹ bá mú wọn papọ̀, tẹ́ ẹ jọ ń jókòó, tẹ́ ẹ ń jíròrò, iṣẹ́ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn nìyẹn. Àwọn ìmọ́lẹ̀ tí wọn ló máa tàn káàkiri. Irú ọ̀jọ̀gbọ́n tó bá wà ní yunifásitì, ó mọ àwọn ọ̀jọ̀gbọ́n ẹgbẹ́ ẹ̀ lọ́mọ Yorùbá tó wà ní yunifásitì Canada. Irú oníṣòwò tọ́lọ́run ti gbàdúrà ẹ̀, ó mọ oníṣòwò ẹgbẹ́ ẹ̀ tó jọmọ Yorùbá tọ́lọ́run ti gbàdúrà ẹ̀. Bẹ́ẹ̀ náà ni èèyàn mẹ́rin yẹn ló máa fi di mẹ́jọ. Ó ń pọ̀ sí lọ nìyẹn. Ọ̀nà kan nìyẹn fún wa láti fi mọ àwọn èèyàn wa. Ìkejì ni wípé àwọn èèyàn wa tó wà nílé, Gàmbàrí tó ní àwọn ti kéèjì wa, ó rí sọ. In tó ṣe rí sọ ni wípé gbogbo owó pátá tó yẹ kí àwọn ọmọ Yorùbá kó fi ní àǹfààní láti fi ṣe nǹkan gidi, àwọn kan ti kó dání sọ́wọ́. Ńgbà tí àwọn Awólọ́wọ̀ tó ń ṣe. Dábẹ́ ni wípé nẹ́tíwọ́ọ̀kì yẹn tó ti rẹpẹtẹ nígbà tí wọ́n ń gbìyànjú àti máa dáhùn ìbéèrè àwọn màmá wa bí wọ́n ṣe ọ̀rá mú ìbéèrè wọn ní ẹsẹsẹ. Á dúró fún wọn ní wọ́n tún lè wọlé padà ní nẹ́tíwọ́ọ̀kì ìlú dájọ́ wa bí ó ṣe rí rẹ̀ ọlọ́yin lè dùn parí ìṣàlẹ̀. Èròǹgbà àwọn Awólọ́wọ̀ nìyí pé ọmọ mẹ̀kúnnù kó lè ní àǹfààní láti ní ẹ̀kọ́.
ṣùgbọ́n nígbà táwọn eléyìí èròǹgbà wọn ní pé àwa nìkan ṣoṣo la máa ní wọ́n gbowó lé kò jẹ́ kí ètò yẹn kò jẹ́ kó kárí irú ìyẹn ara nǹkan tí wọ́n fi dí ọ̀nà mọ́ àwọn èèyàn wa nìyẹn tó fi kéèjì wọn láyé ìjọ ọ̀hún nígbà táwa ń gbọ́jú kò sí agboolé náà nílẹ̀ Yorùbá tí ò sí gíráduwétì kan ó kéré tán Yorùbá ń fi education wọ́n fi ń jagbà ni wọ́n fi ń jáká ni lágboolé wa èrò yunifásitì di méjì ó ti di bẹ́ẹ̀ nísìnyìí kò tiẹ̀ ṣe é jagbà mọ́ torí wípé ẹlòmíì ò tiẹ̀ lówó tọ́mọ máa fi lọ ìyẹn ti dojú gbogbo nǹkan rúṣò nípa ìdí èyí ihun tí àwa tá wà ń ta lè ṣe ni wípé ká ṣe irú ihun tí àwọn Awólọ́wọ̀ ṣe láyé ìjọ́un pẹ̀lú ẹgbẹ́ ọmọ Oòduà ní UK ẹgbẹ́ ọmọ Oòduà ó ní special committee fún education ó ní special committee fún health ó ní special committee fún agric tó jẹ́ pé àwọn wọ́n ti ṣe iṣẹ́ policy irú agricultural policy tí wọ́n máa gbé kalẹ̀ education kọ̀ọ̀kan wọ́n ti ṣe ní UK nígbà tó máa fi padà délé tó ń fọ́ọ̀mù action group gbígbàjọba tó ń gbàjọba gbogbo ìlú ló yà lẹ́nu wípé nǹkan lọ létòlétò torí wípé wọ́n ti ṣe àwa tá a wà ń ta náà ń sìn a lè ṣe irú ẹ̀ Ìlànà Ọmọ Oòduà ní Canada tẹ́ bá set up different kind of committees lórí education lórí transportation lórí kó bẹ̀rẹ̀ sí ní ṣe kílẹ̀tìm pé blueprint lórí kí ló máa jẹ́ system agriculture this and this ní Nàìjíríà kó pọ̀ jù a mọ̀ wípé tá a bá gbòmìnira ìyá mi òdodo ọbẹ̀ tá a bá gbòmìnira a lè rọ́nà lọ torí gbogbo àwọn jágúdújára tó kó mọ́ra ń sìn yìí wọn ò ní gbà ẹni tí ò níṣẹ́ tí ò lábọ̀ tó àtọwọ́ onírú àtọwọ́ ọlọ́kà tó fi ra ìbò tó di ọ̀nàrẹ́bù tó wá ń gba mílíọ̀nù lóṣù tí ẹ wá ní kó wá darapọ̀ mọ́ yín kó ní darapọ̀ mọ́ yín ẹni tí ò níṣẹ́ tí ò lábọ̀ bóyá kòkó ló gbé bóyá kìnnìkan ló gbé torí owó tó dá sí òṣèlú tó ra aṣọ tó ra rẹsì tó ra gbogbo ẹ̀ fáwọn èèyàn owó ló ń ṣe ó wá débẹ̀ tán orí owó ẹ̀ wá ní kó ṣe dáadáa fún kò ní ṣe dáadáa ìyẹn ló ṣe jẹ́ pé àwa tá a wà ń tà láti máa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ń sìn láti rí wípé tí Yorùbá nation ọ̀hún bá dé tán kì í ṣe pé àṣẹ máa fọwọ́ họrí ànímọ̀ tá a fẹ́ ṣe ìyẹn lọ bẹ́ẹ̀ now lórí ọ̀nà tá a lè gbà tí ìta ń fẹ́ tó lè fi tẹ̀ wá lọ́wọ́ àpẹẹrẹ ti wà fún wa láti tẹ̀lé à ń kógi à ń kàdà ilé yóò sọ̀rọ̀ pé à ń búyàn à ń lálìyàn ìlú kan wà nílẹ̀ Yorùbá wọ́n ní àwọn amúdàálẹ̀ fogun ẹnu pa ni ìlú kan ló lóríkì yẹn nílẹ̀ Yorùbá ìlú kan ló lóríkì yẹn nílẹ̀ Yorùbá amúdàálẹ̀ fi ogun ẹnu pa ni ìlú kan náà tún ní nílẹ̀ Yorùbá tó sọ pé àwọn Àwùjalẹ̀ àwọn máa ń dọ̀bálẹ̀ káwọn tó gbá etí ni ilẹ̀ Yorùbá náà ní gbogbo àwọn ìlú yìí wà òwe ní ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Alàgbà Samuel Adéyẹrí. Mo dúpẹ́ fún àǹfààní tí a fún mi a dẹ̀ dúpẹ́ fún bàbá wa tí wọ́n bá a sọ̀rọ̀ Olúwa ó túbọ̀ máa wà pẹ̀lú yín ọgbọ́n yín ò ní jọba bákan náà a dúpẹ́ fún ìlànà Canada mo máa ń láìkí program yín Olúwa ó túbọ̀ máa ròyìn ní agbára àwọn àkíyèsí mi àti ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé a rí i pé inú àwa ta sọ pé à ń jà fún òmìnira yìí a ti rí àwọn kan tó ẹ́ pé wọ́n wà àárín wa tó ẹ́ pé kì í pé wọ́n ní interest but wọ́n fẹ́ wá dàrú ni tàbí pé wọ́n fẹ́ hijack program yẹn for their own benefit. Fún bí àpẹẹrẹ a rí bí àwọn kan ṣe wọ̀ ọ́ tó dẹ̀ pé wọ́n sọ pé òmìnira Yorùbá nǹkan kan torí ìpín a rí ẹni tó yẹ pé ó fẹ́ jẹ́ igbákejì bàbá
Professor Akintoye tẹ́ pé a rí nǹkan tó ṣẹlẹ̀ náà. Mo á rò wípé ǹjẹ́ Yorùbá sọ pé ọ̀nà wo la lè gbà débẹ̀, ṣùgbọ́n àwa tá a kúrò àjọ yìí náà a rí àwọn kan tẹ́ pé wọ́n infiltrate sí àárín wa but wọn ò wà genuinely interested, tàbí pé wọ́n fẹ́ wá dàrú tàbí pé for their own selfish interest. Kí la lè ṣe láti yọ àwọn wọ̀nyí láti lè rí pé àwọn wọ̀nyí wọn ò dí wa lọ́nà? Ǹjẹ́ mò ń rò wípé bóyá ó yẹ ká lè ní bí intelligence committee tẹ́ pé irú àwọn èèyàn yìí tí wọ́n bá ti wá, èèyàn á ti mọ kí ni purpose àwọn èèyàn tí wọ́n fi wá, bí ìjọba ṣe máa ń ṣe. A rí pé gbà míì àwọn bí àwọn olùsọ̀rọ̀ wa, àwọn mídíà wa ò tó wọ́n ṣe dáadáa o, but àwọn nǹkan mi wà tẹ́ pé màá fẹ́ kán ṣàkíyèsí tí àwọn yẹn bá ti wá bá wọn, wọ́n sọ pé wọ́n fẹ́ rí bàbá Akíntóyè, wọ́n á ti send wọn sí wọn straight. Èmi rò pé ó yẹ pé ọ̀wọ̀ díẹ̀ lè wà, because a dẹ̀ rí pé ọ̀pọ̀pọ̀ àwọn tó ń lọ straight yẹn ó tó bí méjì mẹ́ta tẹ́ pé wọ́n da program yìí. Àwọn kan lọ láti Oǹdó ń gbà kan by time ká máa gbọ́ ní report ní Sahara Reporters wọ́n ní bàbá Akíntóyè ti dé politician. Bákan náà la rí ìyá tó wá tẹ́ pé àwọn mídíà náà wọ́n send wọn sí bàbá Akíntóyè. Ó kàn rò pé ó yẹ ká lè ní a system pé kí èèyàn tó rí bàbá kọ́ ẹ́ pé wọ́n ti scrutinize ẹni yẹn, wọ́n ti mọ orí ẹ̀ tó jẹ́. So in short, nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé báwo la ṣe lè ṣe tó yẹ pé àwọn tó ń wá yẹn tẹ́ pé kì í pọ́n ní jẹ́ ní interest sí Yorùbá nation yìí, ṣùgbọ́n wọ́n fẹ́ àdàrú ló Yorùbá náà ni wọ́n. Ṣùgbọ́n ṣé torí pé gbogbo Yorùbá sọ pé Yorùbá ni wá láìka ara wa, ṣùgbọ́n kò yẹ ká ṣe nǹkan tí ò dá sí Yorùbá, but àwọn tó fẹ́ dàrú, mo fẹ́ ṣe bí àpẹẹrẹ ìgbà tí wọ́n fẹ́ gba tí Britain fẹ́ kó ní Europe, gbogbo àwọn tó jẹ́ conservative member party Johnson òfojúre wò wọ́n láwọn tí ò join wọn. So èmi dẹ̀rù pé irú èyí náà ló yẹ ká náà gbé ìgbésẹ̀ pé kí la lè ṣe pẹ̀lú àwọn tó ń wọ àárín wa wọ̀nyí tẹ́ pé wọn ọ̀dẹ̀ ní tẹ̀ báwo la ṣe lè identify wọn tó yẹ pé a lè mọ ọ̀nà tí a gbà, torí wọ́n ń dí wa lọ́wọ́, wọ́n fà á sẹ́yìn. Ìbéèrè mi yẹn sà. Ẹ ṣe èèyàn mi, ẹ má jẹ́ ká gbàgbé kinní kan wípé ẹrù tá a gbé yìí ẹrù odindi rèsì kan ni, odindi ẹ̀yà kan ni, mílíọ̀nù dẹ̀ ni wá. Intadẹ̀ ń fẹ́ tá à ń wá yìí ẹran baba lọ́yọ̀ọ́ ni o, ká rí ń bá wa wá, ká má rí pàpà náà ń bá wa wá. Ẹran baba lọ́yọ̀ọ́ ká rí ó ń bá wa wá, ká má rí òun náà ń bá wa wá. Ṣé rí i pé iṣẹ́ wà mẹ́, ṣùgbọ́n iṣẹ́ yẹn ò wá ṣòro. Àkọ́kọ́, bàbá Akíntóyè ti dá kinní yìí sílẹ̀, ó ti fi hàn gbogbo wa pé kinní yìí ó ṣeé ṣe, ó ti lu aago ẹ̀, ó wá kù sí àwa tá a wà lẹ́yìn ẹ̀, ó kù sí wa lọ́wọ́ ká sọ́dọ̀rin, ó kù sí wa lọ́wọ́ ká sọ́dọ̀rin. Wọn ò ní ṣe kọ́ ọ má máa kàn sí nínú ọ̀rọ̀ oní Yorùbá nation tá à ń wí. Bàbá Akíntóyè gbogbo a gbọ́dọ̀ gbàgbọ́ wípé àtàn ni, àtàn òun ni, oníkálukú ló fẹ́ farahàn, ló fẹ́ yí ara wọn kán fi hàn pé mo wà ń bẹ̀. Àtẹni tó wà ń bẹ̀ tìǹtìǹ, àtẹni tí ò sí ń bẹ̀ tìǹtìǹ. Ṣùgbọ́n àwarawa a kò ṣàìmọ̀ra wa láàrin ara yín nínú àjọ tí ẹ bá pẹ́gbẹ̀rún. Àyè báwọn olóyìnbó máa ń sọ̀kan tán ní kákọ̀sì. Ẹ wá bínú konú méjì mẹ́ta láàrin ara yín tó jẹ́ pé inú yín jìn, inú yín ó jìn. Ẹ wá méjì mẹ́ta kẹ́ fi kùlùkù. Ẹ̀yin wọ̀nyẹn lẹ máa ṣe pílà fún ẹgbẹ́. Ìtẹ̀yìn wọ̀nyẹn bá ti gbé kalẹ̀ láàrin àwọn tí wọ́n mọ̀ wípé kínní yìí ó ṣeé ṣe, àwọn lẹ máa jọ ṣe. Èyí apá méjì lẹ máa ní nínú tá à ń ṣe yìí. Apá méjì ni a máa lápá kan tó ti ṣẹ́ tá a máa fi pamọ́ sínú, a dẹ̀ máa lápá kan tá a máa gbé síta kí gbogbo ayé máa rí. Ṣùgbọ́n èyí tó ṣẹ́ tá a gbé sínú yẹn, àmọ́ tó wà ń bẹ̀, àmọ́ ibi tó ń lọ. Ọ̀rọ̀ mi ò ní jù bẹ́ẹ̀ lọ.
ẹ ṣé sà. ó dàbẹ̀ ni pé a ti dá àwọn tí ìbéèrè wọn wà àti dá àwọn tán àbí ẹ ṣé púpọ̀ Elédùmarè yóò ràn wá lọ́wọ́ bàbá ẹ ní sọ̀rọ̀ tán láṣẹ Ọlọ́run ẹ jẹ́ kí n padà lọ sí ọ̀dọ̀ màmá wa ìyáàfin kí ó tó ní pé mo lọ sọ́dọ̀ wọn máa fẹ́ kí ojú níbi a ṣe máa ń ṣe kí Prince Akíngbadé kí wọ́n fún wa ní vote of thanks kí máa tó wá fún wa ní àdúrà ìparí. ẹ ṣeun bàbá Mọ́borí Owó lẹ́ẹ̀kan sí a kí gbogbo àwọn àlejò wa a bẹ̀rẹ̀ láti rí ẹni tó jẹ́ àlejò pàtàkì tí a pè síbí lẹ́ni láti bá wa sọ̀rọ̀ bàbá wa Dr. Layo Adeniyi ẹ ṣé gan ni o àwọn Dr. Adeniyi wọ́n ní àwọn ìwé kan tí wọ́n ń ṣe lọ́wọ́ nsìn wọ́n sọ fún mi pé ó ti wà ní press wọ́n sì ní ìdùnnú àwọn ni pé kí ìwé yẹn kó tẹ ọmọ Yorùbá kọ̀ọ̀kan lọ́wọ́ wọ́n fi front cover ìwé yẹn wọ́n send ẹ̀ sí mi àti èyí tí wọ́n pè ní content so mo dẹ̀ rí pé pages ẹ̀ pọ̀ lóòótọ́ so inú mi á dùn gbà tán bá parí ìwé yẹn torí ó ní ìtàn going through the content mo rí ìtàn oríṣiríṣi tí wọ́n kọ sínú ẹ̀ Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ láti parí iṣẹ́ náà a dúpẹ́ lọ́wọ́ yín bàbá wa Adéníyì fún ìdìde tẹ́ dìde àti iṣẹ́ tí ẹ̀ ń ṣe lágbára Ọlọ́run gbogbo lọ́jọ́ máa dé ilẹ̀ lérí ilẹ̀ Yorùbá olómìnira tí à ń retí bẹ́ẹ̀ máa tún wá kí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa tí wọ́n wà ń bí máa kí alàgbà Ọláyọmí Kóìkí àti bàbá wa Ọmọborí Owó àwọn bàbá rògbò ẹni wọ́n sọ pé àwọn wà ní ibì kan báwọn nílé darapọ̀ mọ́ wa ṣùgbọ́n a dúpẹ́ fún àwọn tí a rí ń bí tí wọ́n bá wa ṣe ètò ìní a dúpẹ́ lọ́wọ́ yín mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa Àjàlá àti gbogbo àwọn tí mo rí ń bí wọ̀nyí tí mo rí orúkọ wọn bí àwọn míì wà tí wọn ò fi orúkọ sí device tó fi wọlé mo kàn rí iPhone but gbogbo yín náà la kí o pé ẹ ṣé àwọn tó ń wà lórí YouTube àti Facebook náà ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ wípé a pè yín bàbá wa Ọbátúnsìn ẹ ṣé ẹ kú dìde bí ètò wa oṣooṣù la máa ń ṣe ètò yìí tó bá lágbọ́rọ̀ Ọlọ́run tó bá tún máa fi di last Saturday ní oṣù September a tún máa pàdé wa ń bí fún ní àlejò pàtàkì míì tí a tún máa gbé wá ẹ jẹ́ kí a fi sọ́kàn ṣùgbọ́n lẹ́ẹ̀kan sì máa bẹ̀ wá wípé àwọn Zoom tó ṣe mọ̀nàmọ́ná nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí bí ó bá ṣe rí náà nìyẹn ṣùgbọ́n a dúpẹ́ wípé Ọlọ́run gba àkóso a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o Ọlọ́run ò ní pa àjọṣe wa rẹ́ lágbọ́rọ̀ Ọlọ́run ilẹ̀ Yorùbá tí à ń fẹ́ ó máa ṣojú ẹ̀mí gbogbo wa ẹ jẹ́ kí gbogbo wa náà ká túbọ̀ tẹjú sọ́nà because oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wá ń sìn tá à ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láti bí oṣù 2-3 sẹ́yìn sìn a ti gbọ́ oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ tó dẹ̀ ń ṣẹlẹ̀ lójoojúmọ́ ìyẹn gan ilé lead sí another problem láìpẹ́ láì jìnnà nítorí pé a ti ń rí gbogbo ẹ̀ bó ṣe ń lọ ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kí a fọkàn sí ilé yẹn wù wá láti lọ àwa tó ń gbé ìlú òyìnbó a rí bí àwọn àdúgbò tá à ń gbé a rí bí gbogbo wọn ṣe ṣiṣẹ́ bọ́n ṣe ṣe ìlú wọn kò sí nǹkan tó ní kí Yorùbá náà má lè ṣe tiwa bẹ́ẹ̀ ṣùgbọ́n a mọ̀ pé nígbà tá a bá wà lábẹ́ Nàìjíríà wọn ò ní jẹ́ kí Yorùbá nìkan lè dá ṣètò ìyẹn la fi ń sọ pé ilé tó lọ náà kí Yorùbá kúrò ní ilé so lágbọ́rọ̀ Ọlọ́run ó máa bọ́ sí ẹ ṣe lẹ́ẹ̀kan sí o a kí gbogbo yín àwa ìlànà Canada ti ESCO àti àwọn ọmọ ẹgbẹ́ gbogbo alákí yín o pé ẹ ṣe tí ẹ dìde lágbọ́rọ̀ Ọlọ́run lóṣù tó ń bọ̀ a tún máa pàdé yín láyọ̀ àti àlàáfíà ẹ ṣé bàbá wa Layo Adeniyi ẹ ṣé gan ni wípé ẹ dìde lẹ́ni o a sì dúpẹ́ fún àwọn ọ̀rọ̀ tẹ́ bá wa sọ ẹ ṣeun gan ni ẹ ṣeun. ẹ ṣé àdúpẹ́ bàbá wa Layo Adeniyi mo fẹ́ fi kún ọ̀rọ̀ tí àwa sọ pé ẹjọ́ tí ìwé ọ̀hún ó bá ti parí a fẹ́ kí ẹ kó jáde ẹ pè wá ẹgbẹ́ Ọláyọmí Kóìkí a ṣe which program lé lórí láti pé àwọn ọmọ Yorùbá ní láti mọ tí a mọ̀ sí orísun wa ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ni ò mọ orísun ẹ bá pé ìdìbò gan aṣẹ ń jẹ́ Nàìjíríà aṣá ń jẹ́ Nàìjíríà ni ta ló wá sọ wá Nàìjíríà kò mọ̀ bí àṣẹ nìkan tí wọ́n sọ pé mo ní ọmọ àlejò lèmi àti ẹ ó máa ń bá mi jiyàn nínú máa lè ní wà
wọn kálukú mọ bàbá àti yẹ ẹni tó sọ wá Nàìjíríà tó dára bí ipò àárò òkè ọ̀yà lásán tó wá ṣiṣẹ́ lóṣù èmi àti Nàìjíríà tí wọ́n máa ṣe lọ́ra aṣọ ó dẹ̀ mú orúkọ ó yọ jáde látara rẹ̀ fa Nàìjíríà ni sórí pé a níra àwọn kan wọ̀nyí ló yẹ kí á jẹ́ kí àwọn ọmọ wa àtàwọn tá a ṣẹ̀ṣẹ̀ ní dídé ẹ̀sìn pé a fẹ́ ó yẹ ká mọ ìtàn ká mọ títàn sọ ká ẹ̀rí wọ́n sọ àwọn ìtàn kan lẹ́ẹ̀kan sotí lọ́n bá ti jáde àbá ẹ dákun ẹ jẹ́ ká mọ̀ ẹ jẹ́ ká ṣe program fún látara bẹ̀ ara àwọn èèyàn tí ó rà tí ó fẹ́ rà ẹ bá ti fi sórí Amazon fún wa àwọn yóò lọ máa kọ́pì ẹ̀ níbẹ̀ ó sì rà bẹ́ẹ̀ á ṣàgbọ̀rọ̀ lọ ní agbára yín jù parí Ọlọ́run gba jẹ́ kí ẹ pẹ́ fún wa Ọlọ́run jẹ́ kí ẹ gùn lẹ́mìí àárẹ̀ yín pẹ́ bàbá lágbọ̀rọ̀ lọ àní wáyé ní àwátì láṣẹ lẹ́nu parí ọba má fi àsìkò yìí má fi pe màmá wa ìyáàfin pé kí wọ́n wá fún wa ní closing prayer má pe ìyáàfin Glory ọdún lámì pé wọ́n fún wa ní closing prayer ẹ ṣé púpọ̀. ẹ ṣé sà ẹ jẹ́ ká gbàdúrà Jehovah Jésù Kristi Michael mímọ́ atúfaratì bí òkè onílé ọlá alágbàlá ìtura ẹ̀yin lọ́pẹ́ yẹ ẹ̀yin ni yíyẹ nítorí pé nígbà tá a bẹ̀rẹ̀ ìpàdé ya képe yìí wà wá a sì ní ìgbàgbọ́ pé gbogbo ta jíròrò ní Townhall meeting tòní gbogbo rẹ̀ ló là lẹ́sẹsẹ láti ọ̀dọ̀ yín wá ẹ gba gbogbo ògo kẹ́ gba gbogbo ọlá a ti ṣe ohun gbogbo tán nísinsìnyí olúkálùkù wa fẹ́ máa lọ sí ọ̀nà rẹ̀ wà délé láyọ̀ ẹ jẹ́ ká sùn láyọ̀ ẹ jẹ́ ká jí láyọ̀ ní oṣù tó ń bọ̀ tá a tún pàdé ẹ má jẹ́ ká fẹnikẹ́ni ṣàwátì nínú wa ẹ jẹ́ ká máa lé Ọlọ́run wa ẹ jẹ́ ká Yorùbá nation tí à ń tiraka láti gbà Olúwa wa ràn wá lọ́wọ́ a mọ̀ pé ẹ ti parí iṣẹ́ yín nínú ẹ̀mí ẹ jẹ́ kó di mímú iṣẹ́ nínú ara nígbà tẹ́ bá sì mú wa wo Yorùbá nation afẹ́fẹ́ Yorùbá nation á tù wá lára omi Yorùbá nation á bá wa lára mu oúnjẹ ibẹ̀ kò ní gbòdì lára wa ọ̀run fàṣẹ sí Èdùmàrè fèdìdìdì kó má ṣe yẹ níbẹ̀ ẹ ṣe alátìlẹyìn wa nítorí ẹ máa ń gbàdúrà wa ní ìgbà gbogbo gbogbo ní forúkọ mímọ́ yín lókè ọ̀run Kristi Olúwa wa àmín 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 nígbà tí a máa kọ national anthem wa kí a tó máa mú ètùtù ní wá sí òpin bó àsìkò yìí kí bọ́dà mi ọlọ́rin pé kí ìtajọ́ ṣètò yìí pé ní àyẹ̀lú àgàrà òní dá ìmọ̀ àgbọ̀rọ̀ lọ́rùn àlékún ọgbọ́n ìmọ̀ àti national anthem wa. Iṣẹ́ wa fún lẹ́wà orílẹ̀-èdè wa kàgbéga Ìgbàgbọ́ wa ní pé àti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ kájọba. Ìṣọ̀kan àti ìgbàlá ìkẹjẹ ká máa lépa. Tẹ̀síwájú ọmọ ilé àtòjò dára. Ọmọ Oòduà dìde, àsìkò ẹ̀kọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Èmi àti yín ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Láṣẹ Olódùmarè, ìmọ́lẹ̀ èmi àti yín ọ̀hún kò ní wọ láṣẹ Ọlọ́run. A sì gba ilẹ̀ wa ní ayọ̀ àti àlàáfíà. Ṣé púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ òye tí a jọ darapọ̀ mọ́ ètò tòní. Oníyànṣe ọlọ́bẹ̀ṣe èyí tí ẹ bá wa jẹ́ náà ẹ kú àìbínú. Ọpẹ́ ni fún Olódùmarè ọba dẹ́dá àmọ́ ẹ̀dá lọ́rùn tó dẹ̀ nígbà ọ̀gbọ́n. Sí ibi tó wá tá a wà yìí tí mo sì gbà pé yóò ṣàánú fún wa yóò jẹ́ ká bọ́ kó olùkọ́ ẹrú ní agbára Ọlọ́run. Ilẹ̀kùn téèyàn bá ń kàn tí ò bá dákẹ́ tó bá pẹ́ títí ilẹ̀kùn yóò jẹ́ ìsìn. Ilẹ̀kùn orílẹ̀ Yorùbá nation
ní ọjọ́ kan yóò sì ti ọ̀nà ó sì là fún ìran wa ládé láti ṣe Ọlọ́run. Ẹ ṣe òpó orúkọ tèmi padà wọn bòde owó òun náà nìyẹn jẹ́ ayé kò tán pẹ̀lú nígbà tí ẹnì kejì mi tó ń jẹ́ Ọláyọmí Kóìkí White Lion our new generation. Ẹ ṣe púpọ̀ ó dàárọ̀. Ẹ ṣeun. Ẹ ṣeun. tó ibi tí a máa rí ètò ti àṣálẹ́ yìí òun náà ni a dúpẹ́ fún gbogbo ọmọ Yorùbá pátápátá tí ẹ tún bá wa darapọ̀ mọ́ eléyìí tí a tún ṣe ní alẹ́ yìí bí a ti ṣe ń kí gbogbo àwọn ìyá wa ẹ̀yin sisters wa ẹ̀yin aunties wa ẹ̀yin brothers wa bí a ti ṣe ń kí lórí Zoom tí ẹ bá wa dá sí náà là ń kí yín lórí mixlr là ń kí yín lórí TikTok là ń kí yín lórí Twitter Space Instagram gbogbo ibikíbi tí olúkálùkù yín ti láǹfààní àti gbọ́ wa. Mo kí ìyá wa Gbémilékè ẹ ṣé, mo kí bàbá wa Ọláwùnmí Peters, mo kí gbogbo ẹ̀yin I think Lagos Airport Hotel was Western State under Nigeria Hotel, mo kí bàbá wa Peters, mo kí gbogbo yín o, mo kí each and every one of you tí ẹ bá wa darapọ̀ mọ́. Bí a ti ṣe ń mú ètò yẹn wá sísàlẹ̀ lórí ètò ti eléyìí tá a ṣe, mo kí Richard Alaba, it is King AY, mo kí gbogbo àwọn Koiki Media team tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun, mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń support ọlọ́tún lọ́sì, bàbá wa Joshua mo kí yín, bàbá wa Tiyamiu mo kí yín, Yusuf Adex Kamarudin mo kí yín, a kí gbogbo ẹgbẹ́ kọ̀ọ̀kan pátápátá, ọmọ Bọ́lájí mo kí ẹ dáadáa, mo kí gbogbo ẹ̀yin ti United Arab Emirates, Comrade Plan B, Aláò bàbá àti gbogbo yín. Orúkọ tèmi kò yí padà, òun náà ni Ọláyọmí Kóìkí tí gbogbo yín mọ̀ sí Koiki Media. A máa sọ pé bringing the world closer to your doorsteps. Mo kí Azeez, and on that note ẹ jẹ́ ká gbé ètò yẹn wá sílẹ̀ báyìí lẹ́ẹ̀kan sí i. Oorun ayọ̀ la máa sùn níbikíbi tí ẹ bá wà. Mo sọ pé thank you so much for being part of the program tí a ti ṣe lénìí, and on that note, bye for now.